bá mi pé Abara Meji, ẹ tún bá mi pé Abara Meji, òrèlè kò rí léwọ̀, òròkò kò rókò wọ̀, ìrírí ayé rèé o, ẹ wá kọ́gbọ́n. Abara Meji, ṣèbáyé ló ṣe láti láfikó lórí, ayé ló ṣẹ̀kẹ̀rẹ̀ màgbò tó fi ọkẹ́ gẹ̀ lọ́rẹ̀, ẹ wá kan kì í dédé wá lásán bí ò bá dìdí o. Ayé ẹ bá ṣe mí ní ṣekúṣe, ẹ má ṣe mí ní ṣekúṣe. Ayé ẹ bá mi pé Abara Meji, ẹ tún bá mi pé Abara Meji, òrèlè kò rí léwọ̀, òròkò kò rókò wọ̀, ìrírí ayé rèé o, ẹ wá kọ́gbọ́n. Ayé àti sọ́mọ̀ ẹ ò rí ojú lọ́pọ̀ síra wọn, ohun tó ń gbénú rẹ̀ ó pọ̀ rẹpẹtẹ, kò má níye, ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níbì kan kò má jọ tòun rárá, àṣírí ayé òkè nìkan ṣe bọ́ba òkè nìkan ló mọ̀. Ayé ẹ bá mi pé Abara Meji, ẹ tún bá mi pé Abara Meji, òrèlè kò rí léwọ̀, òròkò kò rókò wọ̀, ìrírí ayé rèé o, ẹ wá kọ́gbọ́n. Eku pupa lọ tá aṣọ funfun, mélòó níyangi òbélé kò rẹ́, oníyangi èyí ti wá bélé kò rẹ́, ayé. My doctor, yeah, ṣùgbọ́n ṣe rí gbogbo ìrànlọ́wọ́ tẹ̀sí fún wa pátápátá gbogbo ìlànà àdèdúpẹ́ lọ́wọ́ ikọ̀. Àmọ́ ẹ wá bá wa ṣe kinní kan, ṣe rí òkú oró kan tó wà nínú mọ́ṣúárì, a fẹ́ kí ẹ bá wa organize bí hospital ṣe máa bá wa sin. Ẹ wò ṣe mọ̀ pé òkú ọ̀fọ̀ nídìí too much celebration, àti pé ìyá ẹ̀ láti jọjọ́ ìyá ò jẹ́ kò lè mú, ìrònú yẹn ti pọ̀ jù, ká má tún wá sọ̀rọ̀ tó bá fojú rí òkú ọmọ ẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó bá ti máa cost yín máa fẹ́ kẹ́ sọ fún mi, èmi á arrange check máa dẹ̀ ní wá fún yín, ẹ bá wa ṣe gbogbo ẹ̀. Bọ̀ ìbéèrè kan tí mo fẹ́ béèrè rẹ̀, ẹ̀yin tí ẹ jẹ́ bí mọ̀lẹ́bí lọ́kùnrin tẹ́ ẹ jẹ́ bí ọmọdé, ẹ ṣe pé tẹbí tará kẹ́ mú òkú yìí ẹ lọ sí, ẹ dẹ̀ ní sọ fún ìyá tá a fi gbàgbé ẹ tó fi wá jẹ́ pé ijó yín ara bá yín jó, ọdún orin tí ò ṣòro dá wọn ni kò ṣòro pé nǹkan ni kí n fún yín mọ̀ràn yẹn ni o. Dókítà ẹ parọ́, àmọ́ nílé ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn èrò pọ̀, àti wípé èmi náà mo jẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin tí mo lè handle everything. Ẹ jọ̀ọ́ máa fẹ́ kẹ́ bá wa ṣe bí mo ṣe sọ yẹn. Ó dà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn, àbá yín ṣe bẹ́ẹ̀, mélòó rú ẹ̀ náà làwa náà ti ṣe, ẹ̀rí mọ́lẹ̀ ni wọ́n ní kí iṣẹ́ àjòjì sàárè tiwa ṣùgbọ́n yẹn no problem, I'll do that. Okay. So kọ́ tó bá ti máa cost ẹ jẹ́ kí n mọ̀ so máa rí àwọn ìjẹ́ kí n wá. Kò lè cost you much, ẹ jẹ́ kí n consult àwọn nurse tó kù kàdé àwọn other doctors káwọn tó wà ní. Okay, so in that case bá ẹ bẹ́ kí n padà wá. Tomorrow morning. Tomorrow morning. Ṣé o bínú pé mo pè wá síbí ṣá? Nígbà tó mi bínú. Okay. Kí ni nǹkan tí ó rí lè ṣẹlẹ̀ gangan láàárín ìwọ àti Tòkunbọ̀? Ní àti Tòkunbọ̀. Ẹ wò, ṣe rí Tòkunbọ̀, kíbíkíbí ẹ ti pọ̀ jù. Ó ti ń kóbìnrin jù. Àfi bí ìfàwọ̀rajà. Kò dé ń ṣe báyìí tẹ́lẹ̀. Mi ò mọ̀gbà tó wá change tó wá di kóbókóbó. Ó ti ń ṣe báyìí. In short, irú ẹnu ẹ ti wá pọ̀ ju nǹkan mi lọ. I don't know. Ó ti sú ẹ. Ó ti sú mi. Mo parọ́, ó ti sú mi. So for now ń sìn, ẹ ò sí mọ́ rárá. Àtọ̀. Bó ṣe yẹ kó rí nìyẹn. Kí ló dé? Ó ṣe.
sórí wọn lẹ́ni tó bá ti lójú tí ò fi mọ̀ràn wò tàbí ẹni tí ó bá mọ nǹkan tó kàn tó yẹ tí ò bá ti ṣe irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn ni. Right thing at the right time. Yes bó ṣe rí yìí sìn ó wà òkè àsìkò tó yẹ kí èèyàn ṣe nǹkan at the right time tó ò bá ti ṣe ó máa fẹ́ káyé èèyàn onírú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yẹn ṣe bí Tòkunbọ̀ ṣe bọ́ra ẹ̀ nìyẹn mo lè mọ oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì àbí náà Tòkunbọ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń kọ́bìnrin ó ti kọ́bìnrin tipẹ́ láti ìgbà tó ti mọ̀ ẹ̀yẹn náà mo dẹ̀ mọ bó ṣe rí ní ọkàn Tòkunbọ̀ mo mọ bó ṣe rí bí wọ́n ṣe rí rẹ̀ kọ́ ló ṣe rí bí àwọn rí rẹ̀ high Jésù low last low ó ló wà lọ́kàn Tòkunbọ̀ gbogbo oríṣiríṣi nǹkan ìgbà tí ìjà yẹn náà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ mo rí Tòkunbọ̀ mo ti yẹn siege problem láàrin ẹ̀mí dídì mi Tòkunbọ̀ wá Tòkunbọ̀ Ṣọlá ń kọ́ Ṣọlá wò bó ṣe máa jáwọ́ ẹ̀dá ló Ṣọlá wọn bẹ́ẹ̀ ni pé kán tìyàn sínú odò Ṣọlá ń bo gbogbo oríṣiríṣi nǹkan yẹn ló ṣẹlẹ̀ wẹ́ no problem ìjọ tọ́lọ́run bá lá ẹ̀ lójú wàá mọ̀ kébi tó wà pé kò wà òkè that is it kìdẹ̀ ṣe pé Tòkunbọ̀ náà fáìn rẹpẹtẹ kan náà tábà sọ pé ìyẹn ló dẹ̀ fi ń jẹ gbogbo yín àmì ìwà ẹ̀ tọ́lọ́run bá fún ẹ ní ẹ̀bùn ni láti lè túmọ̀ àlá fúnra ara ẹni gbogbo ò bá mọ̀ àwọn àlá oríṣiríṣi kan máa ti wà tó ti lásẹ̀yìn tó ti rí àwọn nǹkan tó àwọn ẹ̀mí òkùnkùn kan tó ń fi gilé ẹ tálẹ̀ ẹ̀mí òkùnkùn yẹn Tòkunbọ̀ ni. ẹ dúró àlá. bẹ́ẹ̀ ni wàá tún ti láwọn àlá kan rí tó jẹ́ pé wà nínú ìṣòro tí áńgẹ́lì kan ń fà ẹ́ lọ́wọ́ káàkiri tó ń fà ẹ́ kọjá ẹnìkan lẹ́ni yẹn tó ì tí ì mọ̀ tó máa fara ẹ̀ hàn bó pẹ́ bóyá. áńgẹ́lì ẹni tí máa mọ̀ very soon táwa ni tá. kò lè yí ẹ Tòkunbọ̀ ní èṣù tó ń fi gilé ẹ káàkiri áńgẹ́lì tó ń fà ẹ́ tí ò fẹ́ kó ṣìnà ó ti ń sùn mi ni. ẹ̀yin Súnkàn mi ti. I will not deceive you. The very first day tí Tòkunbọ̀ ti introduce ẹ sí mi ó ní mo ti fall in love fún ẹ láyé ìbò lọmọ yìí ti wá àwọn oríṣiríṣi nǹkan tí mo ti ń rí nípasẹ̀ ẹ̀jẹ̀ ló dàbí ìgbà tó fẹ́ bí Jésù tó ti ń rí àwọn oríṣiríṣi nǹkan pa ẹ̀ ó ní mo ti ń rí àwọn oríṣiríṣi nǹkan pa ẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n introduce ẹ sí mi mo tún wá rí ẹ tán báyìí ìṣe ní mo kọ́kọ́ ọmọ tí mò ń rí rèé àmọ́ nítorí pé ìfẹ́ fọ́jú. ṣé ti rí ìyá Súnkàn ẹ ò tí ń bá ní parọ́ fún yín èmi gan láìkì yín gan. ó ṣúọ. ṣé ti rí gbogbo bẹ́ẹ̀ máa ń fojú bá mi sọ̀rọ̀ tẹ́ máa ń fi gbogbo ara bá mi sọ̀rọ̀ ó yé mi bọ́ mi ò mọ bí ṣe máa ẹ mọ̀ báwo lobìnrin ṣe máa forward láti lọ bọ́kùnrin pé mo fẹ́ fẹ́ kó speak well torí ẹ̀ mo ṣe wò ó pé jẹ́ relax honestly èmi náà láìkì yín gan. omi mi jọ ìgbà tí mo ti wá sọ fún ẹ ń sìn nǹkan báwo ló ṣe fi. In fact tẹ bá wọn bínú mi ṣe dùn I'm so happy. Jesus Christ. In fact. ètò kẹ́kì nígbà torí ara rẹ̀ níjọ́ kan lọ́sùn tó ń lọ sùn wọ́n fi kúnra ẹ̀wọ̀ níjọ́ kan ẹni fọyẹ́ rẹ̀ nínú àtẹ̀gùn náà ò ní ṣàìfàbẹ́ ọ̀rá. Súnkàn mi ò gbọ́dọ̀ ìyàwó rẹ̀ tó jẹ́ pé ìwọ ló máa ń bá wọn parí ìjà ó sì bẹ̀rẹ̀ sí ní kí mọ́lẹ̀ nìkọ̀rọ̀ torí pé ẹnìkan kò rí ẹ. ó tún kí ìyàwó rẹ̀ ká. tó bá gẹ̀ sí inú mi wọ́n ti ń gẹ̀ṣí ní èmi ọ̀rẹ́ dé kò ní ẹ̀kọ́sẹ̀ mọ́. ẹ bá wo obìnrin náà tó ti wọ́n náà ṣe ó ti ẹ̀ ti tán yìí ti bàjẹ́. obìnrin wọn pe eléyìí tó jókòó iná o tó yẹ kó tó máa rí Tòkunbọ̀ báyìí fúnra rẹ̀ ló máa ní àyè lọ́ọ̀bì àṣẹ́bí tó ń parí lọ́ọ̀bì sí lélẹ̀. ṣùgbọ́n ẹ̀gbọ́n gbogbo ọkùnrin àtobìnrin tó bá ń wúrú wà yìí kò ní dáa fún yín. àmín. ajẹ́nifẹ́ ni ẹ̀dá lọ́mọ ráyé ajẹ́nifẹ́ ni ẹ̀dá lọ́mọ ráyé jẹ́ ó máa ṣe òkú. àmín yes o ti rà mí.
ṣe rí fún ọrùn àtiwọ́ Súnkànmí náà tó ń mú obìnrin olóbìnrin tó ń ká mọ́. Súnkànmí ọ̀rẹ́ mẹ́ta Súnkànmí. Níbo gbúmù wọ́n náà fẹ́ lọ. Súnkànmí. Sege sula. Ẹni fọyẹ rèé nínú àtẹ̀gùn òun náà ò ní ṣàìfàbẹ́ ọ̀ra. Rọ́kàn ó tún sá lọ mọ́ mi lọ́wọ́ lénìí ṣùgbọ́n jọkànjọkàn ṣá ọwọ́ mi á tẹ̀. Iṣẹ́ ọwọ́ rẹ̀ kéèké tó ń kẹ́gi nígbà mẹ́rin ara rẹ̀ lọ́nà. Ẹ dáríjì mi tó bá ní nǹkan tí mo ṣe fún yín tẹ́ fi ń bínú sí mi ẹ jọ̀ọ́ máa foríjì mi mo fi ẹlẹ́dàá mi bẹ̀ yín mo fi Ọlọ́run tó dá èmi àti yín mo fi bẹ̀ yín mà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi ẹ dẹ̀ máa wò kò kún ṣe pé bóyá kò mú mi kí wá síbí látìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Rọ́kàn ti ṣẹlẹ̀ àmọ́ ojú ló ń tì mí mọ́ mi wíwá kan tí mo wá lè ní mo kàn wò pé kíkan ti ẹ̀pà tíjú tì pé kí wá ẹ dẹ̀ máa wò mọ́ mi ní ọjọ́ tí Rọ́kàn rí èmi àti bọ̀bọ́ yẹn tó jọ rí wa pọ̀ bí èdè ni mi mọ́ rìn mi rírí ifat mi tẹ mọ́ bẹ́mi àti ẹ̀ ṣe jọ rìn mọ́ mi tẹ mọ́ bí mo ṣe ní tó ṣe bù mí lọ́wọ́ mọ́ mi mo nífẹ̀ẹ́ ọmọ yín tọkàntọkàn àti pé ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ sí Rọ́kàn mọ́mì mo fẹ́ kẹ́ mọ́kàn gbogbo ìbànújẹ́ pátápátá mo fẹ́ kẹ́ gbé kúrò lọ́kàn torí tẹ bá ní kẹ́ lọ máa rò ó kó má tún lọ fa nǹkan míì sí yín lára ni àmọ́ mọ́mì mo wá fi dá yín lójú èmi Ọlájùmọ̀kẹ́ mo fi dá yín lójú pé mi ò ní jìnnà sí yín gbogbo ìgbà ni máa wò yín nǹkan kí nǹkan tẹ bá fẹ́ kí ṣe ẹ rán mi mọ́ mi mo rẹ́dí àti ṣe iṣẹ́ gbọ́ ẹ má ronú mọ́. gbẹ́nu ẹ̀ dákẹ́ gbé ẹnu ẹ̀ dákẹ́ ìwọ ògbójúgbáyà ó fi ẹsẹ̀ gàlagàlà yẹn fi rìn wọnú ilé mi wá bá mi ẹ̀rù ò bá ẹ ó wá fi mí ṣe yẹ̀yẹ́ àbí. rárá mà kì í ṣẹjú ẹ ládùúrú gbogbo nǹkan tó ṣe sọ́mọ mi ládùúrú gbogbo nǹkan tó ṣe fún ṣebí n tó fẹ́ òun ló ṣẹlẹ̀ ń sìn ìfẹ́nú ẹ ti ṣẹlẹ̀ òun ló ṣe gbẹ́sẹ̀ òsì ẹ ẹsẹ̀ òsì méjèèjì ẹ tó fi ń bọ̀ ń bí ó wá wò mí lójú ẹ̀rù ò bà ẹ́. mọ́mí tọ́ba ti ń jà kí ṣe bí ti kùn Ọlọ́run rínú mi ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ ni mi kọ́kọ́ pa ẹ́. ọwọ́ ẹ̀ rèé funfun nẹ́nẹ́ ọwọ́ ìwọ funfun nẹ́nẹ́. wo tí n bá ṣe èpè fún ẹ èpè ẹyọ kan tó kù lẹ́nu mi tí n bá la ẹnu mi pé kí n ṣe fún ẹ ó máa rìn káàkiri bí ìwèrè ni ó máa dé rojú omi sójú títì ni ìwọ kì í ṣẹ́jú ẹ tí kì í bá ń ṣe Ọlọ́run tó jẹ́ pé aṣọ ẹyọ kan ṣo tó fi bò mí lára tó dẹ̀ mú tó yá kúrò lára mi tó rìn mí nírù kì í ṣẹ́jú ẹ jáde lé mi. Mọ́mí. Jáde lé mi wò jẹ́ kí n sọ fún ẹ tó bá ṣe ń lọ sí kó wojú títì yẹn dáadáa kó wọ ẹnu géètì mi dáadáa má ẹ̀fà rìnrìn gbèrègbèrè kọjá street mi mọ́ dépòdépò tó máa yẹ ẹnu géètì mi kó wọnú ilé ìwà. kì í ṣe mi máa jáde títí dè ní àwọn ẹni tó pọ̀ mọ́ mi mọ́tò tó pọ̀ mọ́ mi àtẹ tó wa mọ́tò àti mọ́tò gangan àárí ó rò pé mi mọ̀ báwo tọ́ọ̀gì tó ń kó kiri ni. mi mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ mọ́ mi. ìwọ ò mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀. olólùfẹ́ mi ni Rọ́kàn. kò fẹ́ràn ẹ tọ́ọ̀gì ni ẹ.
olè ní ẹ pẹ̀lú gbogbo tó ṣe fọ́mọ mi. Bọ́ síta. Ọlọ́run, ó lè wù mí ṣíṣú, ó lè dojú tì mí. Lè dojú tì mí Ọlọ́run. Lè dojú tì mí irú eléyìí. Ogun náà kan ṣoṣo tí bomi lọ. Ẹ̀yìn ọkọ̀ mi ti kọ́ o. Ọ̀rọ̀ bàbá ló kéré. Ó dẹ̀ ṣàánú mi rárá. Ó sì fi mí lẹ̀ láti jọ yìí. Ìrìn àjò tí mo rán ẹ, tí mo ní kó má pẹ́ dé, ó dẹ̀ lọ olóòní padà wálé mọ́, olódìgbére, olódàrin ọkọ̀. Mọ́mí, mi ò lè fi sílẹ̀ nígbà kankan. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹlòmíì tí mo fẹ́ fi ṣe ya. Mo fẹ́ kẹ́ mọ̀ pé bí ẹ ṣe nífẹ̀ẹ́ mi jùlọ, òun làwọn tèmi náà ń fẹ́ mi dọ́kàndọ́kàn. Gbogbo ìgbà tí n bá ti wà pẹ̀lú wọn, tí mo bá sọ fún wọn pé mo fẹ́ lọ rí mọ́mì mi, wọn kì í gbà. Wọ́n ní àfi kí n dúró táwọn. Tọ́lọ́ wá fẹ́ kó sinmi. Ṣé bó ní ìwọ ló máa sinmi? Tọ́lá wá sinmi báyìí. Mọ́mì, kò sí ikú kankan lójú yín bí kò ṣe yíyè. Mo wá fi ń dá yín lójú pé ìgbàkígbà tọ́lọ́run bá máa ní kó yá, ẹnìkankan kò ní sojú mi, èmi ni màá sì ń kọ́ mi. Ó kàn jẹ́ pé mo fẹ́ gbéṣẹ́ kan, mo fẹ́ gbé fún yín ni. Màá ṣe iṣẹ́ wo ni màá jẹ fún ẹ? Mo fẹ́ kẹ́ bá mi mú ẹni tí mo nífẹ̀ẹ́ jùlọ, ẹni tí mo ní ìfẹ́ òtítọ́ àti ìfẹ́ àtàtà sí. Mo fẹ́ kẹ́ bá mi mú sọ́dọ̀. Mo fẹ́ kẹ́ máa sọ gbogbo ẹ̀dùn ọkàn yín. Mo fẹ́ kẹ́ máa sọ fọ́mọ yìí kó jẹ́ bí ẹnì kejì yín, láti lè má ronú nígbà kankan. Ẹ rí mi ni o, ẹ rí mi ni o. Gbogbo ohun tẹ́ bá dẹ̀ ti ń sọ fún un, mo fi ń dá yín lójú pé gbogbo èsì tó bá ti pè fún yín, ojú ọ̀nà ló máa bọ́ sí. Ìgbàkígbà tẹ́ bá ṣe nǹkan yìí fún mi, gbogbo ìgbà tẹ́ bá ti ń fẹ́ mi rí àbí ẹ̀ ń ronú mi lọ́kàn, gbogbo ohun tẹ́ bá ti fẹ́, mo ṣetán láti máa ṣe. Mi ò dẹ̀ ní fi yín lẹ̀ nígbà kankan. Ṣé wàá rẹ́ni tí mò ń sọ yìí? Kò ju bí ń bọ̀ lọ. Bímbọ́. Bímbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan, nítorí àtijọ́ tí ìṣẹ̀lẹ̀ búburú yìí ti ṣẹlẹ̀ sí mi, ẹ fi mí sílẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run á dúró tì yín, àní firú ẹ̀san fúnra wa o.
tó ṣokùnfà tí mo fi wá rí yín lọ síbi wípé àti ìgbà tí Rókàn ti lọ àti ìgbà tó ti fi mi sílẹ̀ tí n bá sùn máa máa lálàrí. A ní bí mo ṣe wà yìí òun ò nífẹ̀ẹ́ sí òun ò fẹ́ kí n dá wà wípé òun fẹ́ kí n lọ mú ìyàwó òun Bímbọ́ kí n mú tira. Ìgbà tí n kọ́kọ́ lálàá yìí tí mo tají àbí mo kàn ń lálàá ni àmọ́ ìgbà tó tún délé kejì mo tún lálàá nǹkan kan náà ni mo rí ó tún délé nkẹta ó tún rí bẹ́ẹ̀ mo ní kò lè jẹ́ pàlà lásán ni mò ń lá ọmọ mi ń bá mi sọ̀rọ̀ ni bóyá gbogbo bí mo ṣe wà kò fẹ́ràn kò nífẹ̀ẹ́ sí. ẹ ṣáà mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ Tókunbọ̀ ọkùnrin ni ó mọ̀ pé Tókunbọ̀ lè ṣe ẹnì kejì mi wàá bẹ̀yìn Ọlọ́run mo fi bẹ̀yìn gbogbo nǹkan tí ẹ̀ ń gbé gẹ̀gẹ̀gẹ̀ òun ni mo fi bẹ̀yìn ẹ yọ̀ǹda Bímbọ́ fún mi kó wá máa bá mi gbé kó wá dúró gẹ́gẹ́ bí ẹnì kejì mi torí ìfẹ́ ọkàn ọmọ mi ni tí Rókàn fẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ẹ ṣé mú mi kò ṣẹ̀yìn ló yẹ kẹ́ máa bẹ̀ mí ọ̀ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi èmi gangan ló yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ yín fún oore tí Rókàn ṣe nígbésí ayé mi nígbà tí bàbá àwọn méjèèjì tó ti fayé sílẹ̀ bí ìgbà tí mo wà ní ìdààmú ayérayé rẹ̀ ṣùgbọ́n ìjọ tí Rókàn tó ti wọnú ìgbésí ayé wa báyìí ó change life wa entirely alákòófẹ́ ní tèmu ṣé tó ń jẹ ni àbí ti owó láàrin ni nígbà tó tiẹ̀ wá tó àsìkò ìgbà tí mo fẹ́ pé kó wá dànù ọmọ mi torí mo fẹ́ kó fi ọmọ mi ṣe aya ìgbà yẹn ní kú wọlé wá tó wá mú lọ. Òtítọ́ Bímbọ́ ẹ jọ̀ọ́ ẹ má sunkún mọ́ ṣẹlẹ́kú tẹ̀ ń sùn yóò tún dákún ìrònú wọn ni kì í ṣe wàhálà kékeré la ṣe kán tó rí báyìí wọn ò lè jẹ wọn lè mú ọtí ẹ lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn mi òtítọ́ ẹ jọ̀ọ́. ọmọ kò ṣoṣo lọ́wọ́ mi ta ni mo ṣẹ̀ pẹ̀lẹ́ mọ́ mi pẹ̀lẹ́. ọmọ kan ṣo mọ́ mi òtítọ́ ẹ jọ̀ọ́. ta ni mo ṣẹ̀ mọ́ mi òtítọ́ ẹ pẹ̀lẹ́ mọ́ mi òtítọ́ mọ́ mi ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ ẹ má sunkún mọ́ òtítọ́ mo ti gbà ẹ pẹ̀lẹ́ mo ti gbà fọlọ́run ẹ pẹ̀lẹ́ mọ́ mi it's okay. ẹ jọ̀ọ́ Bímbọ́ má sunkún mọ́. Èké tó ń kégi nígbà torí ara rẹ̀ níjọ́ kan lọ́sùn tó ń lọ sùn wọ́n fi kúnra ẹ̀wò níjọ́ kan ẹni fọyẹ́ rè gbé nínú àtẹ́gùn òun náà ò ní ṣàìfàbẹ́ ọ̀rá. ojú la rí àrínú ara wa ìkànnì kò máa gbóòórùn o imú ìbá gbóòórùn àṣẹ ọmọ ti kọ́ ta ló wà lé Bímbọ́ ojú mi ẹ pẹ̀lẹ́ madam ẹ pẹ̀lẹ́ ọkọ
Thank you, Doc. Anyway, a ti ṣe optical test fún wọn. Then at the end of the day, result ẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé kidney àwọn ti damage. What? Doctor, kí lẹ sọ ń sìn? Pé kidney ojú mi méjèèjì ó ti damage beyond repair. Even test yẹn gbàlélẹ̀. She can say. Doctor. Mama. Kí lẹ ń try láti sọ fún mi? Are you trying to tell me wípé as an optician ẹ lack the ability láti lè diagnose nǹkan tó ṣojú mi? Ṣé fẹ́ kí n fly out lọ sí America ní kí n lọ sí UK ni? Madam, tí ẹ bá máa gbọ́ advice máa fún yín. Mi lè sọ fún yín pé kẹ́ máa travel. Mi lè sọ fún yín pé kẹ́ travel at the same time again. But I must also tell you, kí ẹ tẹsẹ̀ lé bọ́ nǹkan tó ń ṣe yín. Ojú ètò fọ́. I don't understand. What is this? Listen, doctor, until interact is something like medically, cause a solution, right? Well, to me, kò sí solution but a lè ṣe fún wọn. But mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí nǹkan tí Ọlọ́run lè ṣe. Kò yé yín kí wọ́n ti ẹsẹ̀ lébọ̀. Ọlọ́run náà ni ó dá ewé àti egbò. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Tẹsẹ̀ lébọ̀. Irú ní nǹkan wo leléyìí náà? Tókunbọ̀ kí ló ń ṣẹlẹ̀ sí mi náà? Rọ́kọ̀ ṣe ẹ̀kú ni. Ọmọ mi ṣe ẹ̀kú ni náà. Rọ́kọ̀ ṣe ẹ̀kú ni. Kí Tókunbọ̀? Mọ́mí, ẹni sùúrù. Ṣé gbogbo àjálù burúkú tó ń ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ mẹ́ta yìí? Agbára Ọlọ́run ká. Ẹ jẹ́ ká ní sùúrù. But professional ni yín náà, doctor. God is a professional. À ń gbìyànjú ni. Kò yé yín madam, ẹ fi ọkàn balẹ̀ kẹ́ tẹsẹ̀ lébọ̀ Ọlọ́run náà ló tẹ ewé àti egbò. Kò yé yín. O mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹbí sọ fún ẹ ní àná. Àwọn ọ̀rẹ́ mi wọ́n ti dé láti America nsìn. Ó dẹ̀ kí fàájì máa ṣọ fíìl mi. Ìwọ ti wà fíìmù nsìn. But àwọn ọ̀rẹ́ mi gbọ́dọ̀ wà. At least mo need àwọn mẹ́sàn-án. Tó ti yẹ ká jọ kó nílẹ̀. Ó máa le gan lálẹ́ yìí o. Chief, gẹ́gẹ́ bí ṣe trust me, ẹ mọ̀ pé mo lè kọ́ ọmọ ìṣà fún yín. All my friends are all big girls. I know. Big girls. Ẹ̀yin gan ẹ̀rí wọn ni. Ẹ kọ́kọ́ wá àwọn méjì yẹn lọ check out. Fàájì tí ẹ ti ṣàn bí ó ga o. Já èmi náà sí bá ń bu wáìnì sírú wáìnì òrèlè. Ṣé jà rẹ̀ mọ̀ lóra bí? Òrèlè. Taste mi nìyẹn. Oúnjẹ àgbà náà ni. Chief, ṣé boyfriend mi náà máa wà ń bẹ̀? Adé wà ní Las Vegas. Mo fi ilẹ̀ sí last week. A lọ ṣe birthday ọ̀rẹ́ mi. But that's okay. Ṣorí àwọn ọ̀rẹ́ mi tá a jọ wáyé láti New York. Àwọn yẹn tún lè ju Adé lọ. Kò má wọ̀rí tó bá di lálẹ́. Wọn náà rí àwọn tèmi àrípọ́n lé ńlẹ̀. Sure. Chief, time mo ní ká múra sílẹ̀ kẹ́ wá gbé wa. 8:30 is okay. Chief, ìtẹ̀tì yẹn ti jìnnà jù. Tí mo tẹ̀ ń rò pé bóyá bí owó aago 4 sí aago 6. Ẹ mọ̀ kò sí nǹkan tá à ń ṣe lé náà. A ti múra dèyìn bí aago 6 yẹn. Well, that's all right. Wáyé pé nǹkan tẹ́ fẹ́ náà nìyẹn. 6 o'clock, 7 o'clock. Wọ́n á ti wá pìkì yín. People kí ló ń ṣẹlẹ̀? Uncle mi tí mo sọ fẹ́ pọ́ wà l'Amẹ́ríkà yẹn. Àná mi! Àná ó ti pẹ́ tó ti ń sọ̀rọ̀ yín fún mi bàbá. Àná mi! Ẹ jọ̀ọ́ ẹ ká sọ sá. Hello, how are you? I'm fine, sir. Ẹ ṣé gan sir. Yes, sir. Bàbá, ó ga ọ, ọjọ́ olè dé. Ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí. Amẹ́ríkà ńkọ́? Amẹ́ríkà wà, wọ́n ní ká máa kí yín. Obama ńkọ́ Obama? Obama ń kí yín, ẹ̀yin ti Nàìjà ńkọ́? Ṣé máa pọ́n vote Obama ṣá? Ṣé US ló ti wá? Ó ti o, kò dìgbà tí bá dé US tó vote bàbá. Obama tó wí yẹn, àwa la wà ń di ẹ̀. Àná mi. Inú mi dùn gan láti ní yo. Ayé ti lọ́gọ́ bí. Wàá ṣe lọ́mọ ilẹ̀ ìjọ fún mi díẹ̀ mu. Àṣírí. Eléwọ̀n ṣe tilẹ̀ yìí, mo mọ̀, ọmọ wa ni, mo fẹ́ rí. Ó débẹ̀. Ó dá mọ̀, àṣírí ọmọ ẹ̀. Àná mi.
àti gẹ́gẹ́ mo ti wá kiri gbogbo àdúgbò wọn sí shop bàbá kí ló ń ṣẹlẹ̀ ṣé wàá pàṣá ṣe problem àbí ẹ ṣe gbogbo àdúgbò yìí àwọn brothers bàbá wọn rè ó ti yé yín mo tẹ̀ fẹ́ dé dumping gan sí yín ni mo fẹ́ lọ yọjú sọ̀rọ̀ tèmi mo kàn ní kí n yọjú sí yín mo kàn ṣẹ́ wa òkè bàbá àbọ̀dé Amẹ́ríkà ẹ̀ ṣàmọ̀ káwọn gan kọ́ má dàbí pé ó ṣáà ti yé yín. ọmọ ọ̀tá mo bọ́ yìí anyway. bàbá ṣe rí bàbá. àtàwọn. àná mi o bàbá kò ní bàjẹ́ bàbá ẹgẹ tẹ máa yọ sí ìtẹ tó lọ ṣẹgbọ́. all right. ẹ ṣe gan so happy bàbá leave it. bẹ́ẹ̀ àná mi ẹ bá àwọn àti yọjú sí àná mi. níbo lẹ ti mọ arákùnrin. ṣé bọ̀bọ̀ yẹn lẹ́rọ àwọn guys tó dé àdúgbò yìí mo ní mo pé gbà mí tàbá wà indoor tá a feel like a jáde bí kò bá wa fapọ̀ kò bá wa ṣe nǹkan ẹ̀rẹ̀ mọ́ pé àwọn ọmọ burúkú bẹ́ẹ̀ wọ́n máa lọ́jọ́ tẹ̀ so bí ìka kò máa jáde kẹ́nìkan fẹ́ ṣe rubbish ó máa bá stop wọn àbí kí ni mo sọ yẹn babes. chief ẹ̀yin ò lè wà nírú àdúgbò báyìí kó má nírú wọn náà ẹ mọ̀ ó máa ń wá bá a ṣeré kò sí nǹkan tí ò kì í ṣe pé tó bá ti dénú lé bẹ́ẹ̀ yẹn léèyàn ò kì í dọ́ọ̀lù ẹ mọ̀ and tó bá dẹ̀ ti wà around bẹ́ẹ̀ yẹn inú wa máa ń dùn nítorí kò sí ká bá fẹ́ jẹun gbòòrò lọ báyìí ó máa ń dúró fún wa ni. Anyway, my advice is very careful, Sha. Okay? 7 o'clock. 7 yẹn kò gbọdọ̀ yẹ. Kò gbọdọ̀ yẹ. Ọkọ̀ tá à ń ṣe ṣe lọ sọ. So, ṣe dé ní. O ṣe ní ọ̀sẹ̀ ní lókè. N fẹ́ lọ ṣe lọ́la ni. Try to fix it. But chief, tí yàn bá kọ́kọ́ rí ọmọ rẹ̀ bí ẹ̀ lè ṣe anything but nǹkan tẹ́ ń jù ẹ̀tẹ̀ ń jù fún mi lánàá yẹn ẹ wò 100% mo fún yín àwọn small boys yẹn ò lè ṣe. ṣé o rí owó ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ṣé o rí ní Amẹ́ríkà tẹ́mi ti wá ṣé o rí ọmọ gidi tí n bá na awọ sí báyìí wọ́n máa ń gbà ní àtẹ̀yí tí n bá fi ilẹ̀ lọ́wọ́ kan. chief ẹ ní láti gba awọ́ọ̀dù gidi ló yẹ kó fún mi. awọ́ọ̀dù fi kọ́. a nì ní èyí tó já wọlé bẹ́ẹ̀ yẹn kì í ṣe ọmọ tó ló máa ń bá yín fọlẹ̀ fọpáànù fọṣọ ló kàn já wọlé bí àgùntàn tí ò lókùn lọ́rùn ó ṣáyọ̀ ní àbóyáwèrè kó má tiẹ̀ sí respect. uncle kí ni girlfriend mi ń ṣe lórí ẹsẹ̀ yín. ayé mi bàjẹ́ ayé ò ní dá kí ló ń tẹ́jú sí mi fún ó ń tẹ́jú sí mi. mo fọwọ́ ara mi ṣe ra ni. Tina. What's going on here? Nothing. Abọ́jọ́ last time tó ń ṣẹ́jú sí mi tí mo fi cooperate tó mọ wáì mo rí pé bóyá ò fẹ́ jẹ́ pé ọ̀nkú ẹ̀ kó mọ̀ wípé o ti ń ṣèṣekúṣe o ti ń ní boyfriend. àṣé kò ń ṣe ọ̀nkú ẹ̀ àṣà mi tú ẹ lọ gbé bá mi ò wá sọ èmi gan di ATM machine. Mo dárùn èmi Jídé ATM machine. Tell him to get out. Jídé jáde kúrò nílé mi. Maybe. What's wrong with you? You will see. You will see. I will show you. I will show you. ọ̀rọ̀ ọjà ìdó ti sún mi o látijọ́ ìtẹ́rù ti wà lẹ̀ ṣé kò yẹ ká ti jẹ́ dún ẹ̀ báwa sọ̀rọ̀ náà a ṣàmọ̀ pẹ̀lú yìí. ẹjọ́ nítorí ọlọ́ ẹjọ́ ọlọ́mọ fi bọ̀ ewúlẹ́rù tẹ́ni bá gbẹ́gbẹ́ ìyá rò pé mo lọ jalè àbí bẹ́ẹ̀ mo gbà kọ́ lára èèyàn ni ẹjọ́ ìfìyẹ́lẹ̀ o. fìyẹ́lẹ̀ wọn náà ló kún jẹ wá tọ́wọ́ aláṣẹ́wó bá já náà fẹ́ bọ̀ dán ìdán náà dẹ̀ ló ń bọ̀ yìí má wọrí. mo ní jẹ àti ọjọ́ ìtẹ̀ ń jẹ mí kọ́ ṣé mo complain ṣe wé fún mi ẹni mo ti ní eléyìí.
lọ́ọ̀kì ẹ̀ náà ní season ẹ̀ la wà àdẹ̀mọ́ bó ṣe ń lọ. òun náà mọ̀ náà má yẹ kó gbọ́ ọ bó jẹ́ gan-an bó jẹ́ wá pa ń bíbà yìí owó ìlú lè fi lọ àjọ máa tán ni. wà èwo ni jó tó ń jó kí ló ń ṣe ẹsẹ̀ lẹ́nu lọ ni. wá ẹ̀yin ta ló ń ta lé mi bẹ̀. èmi ni ọlásóbò èmi náà. níṣó ọlásóbò níṣó. ìṣẹ́jọ́ ẹ̀ ọ̀ lè ṣe kó má sàgbé kó má sọ̀pọ̀tì jàdó tó dẹ́kun tó ń gbà lẹ́yìn. kò ládùn òfin wọn lẹ̀ gbójú ń bẹ̀. àbẹ́tẹ̀ tí wàá la wà yìí o ẹ bá rí wájú wa ni. ẹ fi ẹlẹgbẹ ìwòrò lẹ́gbẹ̀ẹ́ kristoka abawi hello tani Jídé. ẹni tó ń jẹ́ Jídé nìyí olóṣì olórí burúkú tó jí 500,000 naira mi nìyẹn pẹ̀lú góòdù mi àbí ọ̀rẹ́ mi. ó tọ́ ni ọ̀gá ọlọ́pàá olóṣì olórí burúkú ẹ̀ ò lè yàn bó ṣe máa ń ṣe kiri nìyẹn ó dẹ̀ ti mọ̀ Ọlọ́run ti mú ẹ lẹ́yìn ẹ̀wọ̀n ló máa kú sí. ẹ fara burúkú balẹ̀ o mo mọ right mi náà wá àǹtí ó mọ̀ mí rí ni ṣé mo rí ẹ rí ni. mi ò rí ẹ rí ni mo náwó sí ẹ àbí ìwọ nìkan ló jókòó. no no ẹyin tèmi má complain ẹ jẹ́ kí n tẹ̀lé wọn. anyway Jídé tó bá dé station wa a máa ṣàlẹ̀ ayá. Jídé ọlọ́pàá ọmọ ṣẹ́ Jídé farabalẹ̀ tẹ̀lé wọn orí ọmọ dínà wà lẹ́yìn ẹ̀ 50 cent wà lẹ́yìn ẹ̀ gbogbo tó so gbogbo fágbà yìí mú gbogbo ayé wa wà lẹ́yìn ẹ̀ ẹ̀sọ̀ gan kí níṣọ ọmọ bẹ́ẹ̀ náà ó sì ẹ̀ gbogbo lè ti wà lẹ́yìn ẹ̀. ọmọ tó bá gbé bàbá yìí lọ kó sùn àti. má máa lọ sóòjọ́ tó tẹ̀lé wọn. tó lọ sùn wọ́n fi kúnra ẹ̀ wò níjọ́ kan ẹni fọyé rèébè nínú àtẹ́gùn òun náà ò ní ṣàìfàbẹ́ ọ̀ra. ọ̀rọ̀ pagi má pààyàn olùdí láyé ọ̀rọ̀ tí ń kù yùmùyùmù láàjì orúlẹ̀ dá ń ṣèkà ìkà òpó ní ìkà bó bá yá lábẹ́ ọ̀rẹ́ nǹkan ń bẹ lábẹ́ ọ̀rẹ́ nǹkan ń bẹ o tójú ẹ̀dá ò lè tó tán gbogbo tó ń lọ ní dúníyàn ojú Olúwa nìkan lórí tójú ẹ̀dá ò lè tó tán gbogbo tó ń lọ ní dúníyàn ojú Olúwa lórí bó tapà sókè yìí ló borí wá jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Èké tó ń kégi nígbà kórí ara rẹ̀ níjọ́ kan lọ́sùn tó ń lọ sùn wọ́n fi kúnra ẹ̀ wò níjọ́ kan ẹni fọyé rèébè nínú àtẹ́gùn òun náà ò ní ṣàìfàbẹ́ ọ̀ra. Nígbà kórí ara rẹ̀ níjọ́ kan lọ́sùn tó ń lọ sùn wọ́n fi kúnra ẹ̀ wò níjọ́ kan ẹni fọyé rèébè nínú àtẹ́gùn òun náà ò ní ṣàìfàbẹ́ ọ̀ra. ọ̀rọ̀ pagi má pààyàn olùdí láyé ọ̀rọ̀ tí ń kù yùmùyùmù láàjì orúlẹ̀ dá ń ṣe. kò ṣáà di àárẹ̀ àjà mi tó ń pè mí lórí agogo fẹ́ rí o fẹ́ rí o ṣé kò sí. ẹ ṣe nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́dọ̀ mọ́ mi tó ń dẹ́rù bà mí bíi pé kí n wà ní kitchen kí n máa dáná kí n kàn rí pé èèyàn kan assist mi èyí tó wá burú jù ní ọjọ́ kan mo wà ní kitchen mo fọ̀bọ́ n bá ní kó abọ́ tí mo fọ̀ kí n ṣàn mo bá wò kí n bá rí pé wọ́n ti bá mi tó abọ́ sí inú cupboard ẹ̀rù bá bà mí bá lọ bá mọ́mì mi bá ṣàlàyé fún mọ́mì bá sọ fún mi pé kò sí nǹkan kan mo dẹ̀ wò pé ẹ̀yin tẹ́ bí mi lọ́mọ náà lẹ lè advice mi torí ẹ̀rù ń bà mí èyí tó tún wá burú jù ní bíi kí n jókòó kára máa fún mi bíi pé rọ́kàn wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ọlọ́run ò jẹ́ wo ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wáyé mi báyìí sórí òkú tó bá ti kú kò ń bá láàyè kò ń bá rújọ́ mọ́ ẹni tó ti kú o mo mọ nǹkan tó ń ṣe sórí tí rọ́kàn tó ní sí ẹ ní ìgbà ayé ẹ tí wọn náà dẹ̀ nífẹ̀ẹ́ rọ́kàn òun ló ṣe dàí pé bóyá òun rí lẹ́gbẹ̀ẹ́ o kò yé ó ti kú ó ti lọ nìyẹn so má sọ pé òun rí Ọlọ́run ò ní jẹ́ kó rí o ò ní rókò àlàyé ló máa rí sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé sórí màmá ẹ̀ tó ní kó máa tọ́jú yẹn ó mọ̀ pé ó nífẹ̀ẹ́ torí kò lè máa tọ́jú màmá ẹ̀ náà ló ṣe mú ẹ lọ léǹgbà yìí ló ṣe fẹ́ sílé màmá ẹ̀ mú wá fi kó bá mi tọ́jú ẹ̀ dáadáa mi tẹ̀ fẹ́ kó ní feelings pé ọmọ ẹ̀ kókó kú o kó máa tọ́jú ẹ̀ dáadáa
títí dìgbà tí Ọlọ́run fi máa ṣàyọ ọkọ tiẹ̀ náà tó máa bá ẹ kalẹ̀. Ìṣe àwọn ọmọ gbà fún mi. Ẹ má bínú pé àwọn provision ti bàbá yẹn gẹ̀ kéré. Ó ṣe máa dìá bí kò tiẹ̀ ti mọ̀ pé provisions mi ti tán lé ọmọ á tọ́jú wọn náà. Ó ṣe o gbogbo gbà ṣá wọn wá máa fún ọ ètí ìpín yẹn lè kó ṣe ọmọ náà tọ́jú wọn náà gbà tó bá tásìkò gbà tí wọn náà máa jẹun wọn báyìí wò orí olórí ò ní gbà ṣe é ṣe ó ṣe ọkọ mi. Ètò ẹ̀gbọ́n náà lọ́lá ń kọ́. Ó mọ̀ epo ti change square ẹ̀ sìn fún ibi tó wà jìnnà ó máa ń dálé kó tó dé sìn. Irú ẹ ṣàṣọ tó bá dé bàbá mi tó bá dé ẹ sọ fún mi pé ọkọ tó sọ fún mi lórí fóònù ìbàkẹ́ ó pè mí fún ọ̀rẹ́. Ṣé ọkọ mi ó máa kí mọ́ mi o. $150,000 yẹn owó kékeré ló máa jẹ́ as a matter of fact mo lè fún ẹ ní $250,000 ká pín owó yẹn dọ́gba ó ṣáà máa ń fún mi lówó náà. baby 15,000 naira nìyẹn fún wọn náà ọmọ tó gbó special ó yẹ. mo sọ fún gbogbo yín pé àlejò lówó ó kọ́ lè wá at any time. Ṣé wá rí owó tí mo fún yìí kò ń ṣe pé mo ti fún yín lówó no mo ti fún yín lówó pé bóyá fẹ́ ra toiletries ẹ̀mọ̀ ọ̀hún kan kékèké tóbìnrin máa ń lò yẹn ni mo fún yín lọ́wọ́ owó yìí fún contractor mi alẹ́ ìgbọ̀ngàn lọ gbé owó yẹn wá fún mi tẹ bá mọ owó tí mo make and girls tẹ bá mọ owó tí mo make gbogbo lè tẹ́rí yìí lórí tébù yìí wẹ́wẹ́ lè yà àti bẹ̀rẹ̀ ṣé lóòótọ́ láti bí lọ a máa lọ sí any club tẹ bá fẹ́ lọ as a matter of fact mo ti ní cabman tó ń gbé mi kiri mo ní cabman tó ń gbé mi kiri so very soon cab mami máa pè àwa gbọ́ lọ sí club ṣé ń gbọ́ mi ẹ gbọ́ but mo wá fẹ́ wọ̀n ní fún kankan ẹ jọ ẹ má wà mí wá sílé o. Kí ló dé? Nítorí ẹ̀ ní bá mi yes mo ti check in sí hotel understand hotel mo ń gbé ń sìn. ọmọ ní náà tí gbogbo ètò tó náà náà tí nípa ṣe múná lọ yìí tó ń múná tó kò mọ́ mi lára mọ́ mo dẹ̀ fẹ́ kí kọ́kọ́ yọ sí mi lára mo wá ní kí n lọ take care of mi nínú hotel ẹ ṣáà mọ̀. Yeah, sorry baby. I love it so much. I love you too. I love you too. I get. Ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni girls. Owó wà láti jẹ. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí fàájì yìí máa lọ. Cheers everybody. Cheers. Cheers. Owó wà á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ dá ọ̀la rò pin o. Ṣé o sì tó wá ń dá mi lóhùn bẹ́ẹ̀ kí ló dé? Ṣé mo kí yín ni àbí mo ti fẹ́ kí yín jù báyìí lọ? Mo mọ nǹkan tó ń ṣe ẹ́ wípé ẹ̀ tí rí mi bí láti jọjọ́ ẹ̀ kò ń ṣẹjọ́ mi sórí wàhálà kékeré kan ló ṣẹlẹ̀ ó wá gbé mi lọ sí cell ó ṣáà ti ṣe rí cell gan mo ti ń bọ̀ mo wá ní kí n sáré yọjú sí ìyàwó mi Bímbọ́ kí n tó máa lọ́lé ìjọba bá mi pé Bímbọ́ jáde pé mo fẹ́ rí. Ẹ ti gbọ́ àǹtí mi Bímbọ́ ti máa rí o. Bímbọ́ marry kò possible náà Bímbọ́ ti máa lọ marry mo jẹ́ àgbàjà ọmọlá a máa fi nǹkan báyìí bá mi ṣeré náà. Ẹ ṣáà máa go wọn. Bímbọ́ ti marry jọ ọmọlá jọ sọ fún mi jọ ibo mo lè ti rí ibo ló ń gbé. Ilé ìyá ọkọ wọn lọ́wọ́ àǹtí
ilé ọkọ jọ fún mi ládírẹ́sì ibẹ̀ jọ mo fẹ́ rí jọ. ṣe bẹ́ẹ̀ mọ nọ́mbà wọn bóyá tẹ bá pè wọ́n o wọ́n á lè sọ ibi tọ́wọ́n ń gbé fún yín. ẹ wò mọ́mì wọn mi ṣe. Ọmọlọ́lá. Ọmọkùnrin dúró ó fẹ́ lọ sílé mọ́ ni ẹ wá jókòó sí bí òun sunkún ọ̀rẹ́ òun sọ̀rọ̀ ẹkún níwọ̀n ìgbà tó jẹ́ pé ìwọ ló fọwọ́ ara ẹ̀ fà òrò ọmọbìnrin tó nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn tó fowó bẹ́ẹ̀ lò ó dẹ̀ ní kò wù ẹ́ fúnra ara ẹ̀ náà ló gbéra ẹ lọ sọ́dọ̀ àwọn tó ṣe ẹ́ níṣekúṣe àwọn tí wọn ò níbi tí wọn ò níran àwọn ọmọ ṣàǹfààní ọmọ ó dẹ̀ láwọn ló wù ẹ́ so ti ríbi tán bá ilé ayé ẹ̀ dé báyìí ó tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run káì pé ó lórí lọ́wọ́ ni tán bá sún ẹ títí tán bá sún ẹ dẹ́wọ̀n bó ṣe lọ nìyẹn má jẹ́ kó dùn ẹ́ ṣe bí nǹkan tójú ẹ fẹ́ lórí. ìwọ arákùnrin ò tún lọ mọ́ mi lọ́wọ́. bàbá ẹ fẹ́ ṣe mí léṣe ni kí ni gbogbo ṣe orí burúkú ò lẹ́ ń bá kiri gan. má bínú ọmọ mi má bínú. má bínú ohun gbogbo léyìí gan. èèyàn kan ni mo lé wá síbí yìí. ẹni wo lè lé wá síbí ẹ mọ̀ pé mo fọ́ lójú ta ló wà ń bí àbí ta ló kọjá ń bí ohun gbogbo léyìí mo ò fọ́ṣẹ́ o. má bínú má bínú má bínú ọmọ mi má bínú. mo ti gbọ́ ẹ àmà lọ sí mo ti gbọ́ bàbá ti ń lọ. ọtí kọ́ lọ́rọ̀ ẹ̀ kàn lẹ́yìn kó lọ kó àwọn èèyàn kí wọ́n lọ rè bẹ́ẹ̀ ìyá ìyàwó ẹ̀ bóyá ó lè fún ẹ ní Bímbọ́ padà fẹ́. ta ló ń sọ̀rọ̀. Jídé o gbọ́ nǹkan tí mo sọ. ṣé pé o fẹ́ sórí ibú ni òun bá mi sọ̀rọ̀ tí wọ́n á sọ wí tí mò ń gbọ́ ẹ̀ wo jáde níbi wà bolo jáde náà tó ti bẹ̀rẹ̀ nípa àwọn ọmọdé tó máa ń ṣe ìyá. Jídé èmi ò kì í ṣe bolo o ẹ̀mí àìrí mi orúkọ. yé ẹjọ ẹjọ mo fọlọ́run bẹ̀yìn Jídé pọ̀ ládùúgbò wa yìí o Jídé pọ̀ ó ní Jídé kan tó ń gbé ní ilé tó wà ń bẹ̀ yẹn bóyá òun lè fẹ́ rí ẹjọ. Jídé farabalẹ̀ má sá fún mi Jídé mo ṣetán láti mú ẹ lọ́rẹ̀ẹ́ ni mo dẹ̀ ṣetán láti help ẹ pẹ̀lú ṣùgbọ́n ìwọ náà ní àwọn iṣẹ́ tó fẹ́ jẹ́ fún mi. ẹ wo ẹjọ gbogbo nǹkan tí mo ti jí
mo ti mọ nǹkan tí mo ti jí máa dá gbogbo wọn padà ìjókòó lè jí mi lẹ̀ ń wá Jídé pọ̀. Jídé ìwọ ni mo wá wá àbí wọ́n kọ́ ni ọkọ bí ń bọ̀ sí. bẹ́ẹ̀ni wo wàá bá mi gbéra báyìí wàá lọ sí Ogolonto Estate number 73 along the road because wàá rí màmá kan nínú ilé yẹn màmá yẹn ti fọ́ lójú ó ní obìnrin kan tó ń ràn lọ́wọ́ ọkùnrin kan dẹ̀ wà ń bẹ̀ tó ń dúró gẹ́gẹ́ bí ọmọ màmá yẹn wàá bá mi sọ fún wọn wípé 100 million yẹn fẹ́ gbé fún wọn lónìí pé kán má gbé owó yẹn wọlé either kan send owó yẹn sákàǹtì àbí kán gbé lọ sí another place nítorí pé òní gangan láburú kan fẹ́ ṣẹlẹ̀ sí wọn. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn náà ẹ jọ̀ọ́ ṣe rí bẹ́ẹ̀ ṣe rí mi yá èmi nìkan mi ni mọ́ mi bí ọ́ dẹ̀ láìkì mi gan ìlú ti bàjẹ́ gan báwo mo ṣe fẹ́ wọlé onílé kí n sọ fún ẹgbẹ́ 100 million kan ṣe kankan wọ́n ní fọ́mà tó lè ní mi pé báwo lèmi kan ṣe mọ́ nípa 100 million ẹ jọ̀ọ́ iṣẹ́ ń gbọ́ ọkọ tí mo ń sọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mọ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ rí mọ́mì. mo fẹ́ rí mọ́mì ẹ láti bo. wọ́n rán mi sí wọn ni. ta ló rán ẹ. wọ́n ní kí wọ́n fún wọn ní nǹkan kan ni ẹ jọ̀ọ́ mo fẹ́ rí wọn. kó wá fún wọn kan dúró ná. Okay, then. Ọ̀gbẹ́ni kan tó lóun fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan. Arákùnrin. Ẹ káàsán mọ́. Wọ́n ló fẹ́ rí mi. Wọ́n rán mi sí ní mà. Ta ni? Wọ́n ní kí wọ́n á sọ nǹkan fún yín mà. Ta nìyẹn? Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹni yẹn sọ pé. Jídé iṣẹ́ tí mo rán ẹ màmá ẹ nìkan ni mo ní kó jíṣẹ́ fún àbí ìwọ ò rí pé àwọn èèyàn wà pẹ̀lú màmá yìí tí o bá ti mọ̀ ẹ́ pé àwọn tó wà níbẹ̀ ò ní lè kúrò fún ọ o ò gbọ́dọ̀ jíṣẹ́ kankan o. Kò tó ṣẹlẹ̀ wípé ẹ̀yin nìkan ni mo lè jíṣẹ́ yẹn fún ẹ jọ̀ọ́ sọ fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé kó fún wa láyè. Wo arákùnrin àwọn tó wà pẹ̀lú mi gẹ́gẹ́ bí ọmọ náà ṣe jẹ́ fún mi nǹkan kí nǹkan tó bá fẹ́ sọ ọ́ ṣojú wọn kí ló fẹ́ sọ. wọ́n mi ìjọ mo lè sọ àfi tó bá fún wa láyè ìjọ. ọ̀gbẹ́ni ó dà ní pé o bá nǹkan mi wá sí ibà yìí. ó ti o. o rágbàlagbà tó tó yìí tó tún fọ́ lójú oníká fi ẹlẹ̀ pẹ̀lú wọn. ó dà náà ọ̀rọ̀ ẹ yé mi ó dà ní pé àwọn tó ní kán wá ìgò afọ́jú wa àbí ó pẹ̀lú wọn. mo ò bá anything wá sí bíbá yìí. ó pẹ̀lú wọn tó bá ní tó fẹ́ sọ kó sọ tó wà lọ́wọ́ tó fẹ́ sọ kó get out. mo ò kò lè sọ wájú yín ni. Bimbo, take mommy inside. Mommy, it's okay, I can handle it. Oh yeah, Ita! Kamilu! Jade sister, my friend. Láti bo. Okay. Oya, Besita. Oya, Sama. Besita, my friend. O tún dúró bẹ́ẹ̀ ni. My friend outside. Ọmọ mi sí mọ́ mi. Besita, ti gé fún mi. Farabalẹ̀ àbí. Ojú wọn ni. Okay. Ayé ò lè dá. Ó lè. Ti gé fún mi, my friend.
Nonsense. Wàhálà. Ice. Olóṣèlú olórí burúkú. Ẹni ìmájì. Ta ló mọ tó fẹ́ wá sọ? Tó fẹ́ wá wo lẹ́wọ̀n. Èmi jíde ni stupid boy Abara àti tó fẹ́ kó gbé nílé ńlá èmi. Kò ní wá ṣẹjọ́ ẹ̀ ṣáà, kò ń ṣẹjọ́ èmi ló fi pa èmi. Jíde. Gbogbo nǹkan tí ojú ẹ̀ rí níbi tó lọ ni mo rí. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé kò kí ń ṣẹjọ́ àwọn tó lọ bá bí kò ń ṣe mi tí mo rán ẹ níṣẹ́. Jíde, jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú. Ríro nírò pé mi ọ̀rẹ́ ẹ̀ ni mo fi ìwọ̀sí yí ẹ lára. Àbí tá a bá dẹ̀ mú àwọn nǹkan tí a fẹ́ yìí tí a ò bá múṣẹ nǹkan má bàjẹ́. Jọ̀ọ́ mo fẹ́ kó bá mi gbéra lọ síbẹ̀ padà kó lọ bá mi jíṣẹ́ tí mo rán yẹn, nítorí pé èèyàn tó bá ń wá nǹkan láyé yìí tí ò bá ti rí kò kí ń dúró. Bá mi lọ jíṣẹ́ yẹn jọ̀ọ́. Ṣé o ṣe kó fẹ́ sórí ibú? Wá náà ṣé o ṣe kó ya wèrè ni? Ìwọ ni gbogbo disgrace tí mo gbà bẹ́ẹ̀ ni. Big boy ni mí náà. Ọtí wọ̀ tó mi ó lè yé mi, oníkẹ́ mi padà lọ síbẹ̀ nítorí pé kí ni? Àwa jọjọjọjọ ó ti tó. Èmi nìkan kọ́ mo wà ní ayé yìí. Wọ́n lómi tó bá rẹ̀ lọ́wọ́. Èmi ò padà lọ sílé ẹ̀ mọ́. Ẹ wọ́n gbogbo òṣì kan. Kí ni gbogbo eléyìí gan? Jíde, ó máa bá mi padà lọ nítorí iṣẹ́ tí mo rán ẹ yìí tí ò bá jẹ mi ò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀. Àbò gbàgbé pé ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ ni. Mo mọ̀ pé o lágídí, o dẹ̀ burú, ṣùgbọ́n mi ò ní bẹ́ẹ̀ bínú nítorí pé èmi ni mo mọ nǹkan tí mò ń fẹ́ kó ṣe fún mi. Jíde, jẹ́ iṣẹ́ ìyanjú fún mi nítorí pé tí ẹ ò bá jẹ́sẹ́ yìí tí nǹkan bá fi bàjẹ́ inú mi ò ní dùn, àti pé ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe fún ẹ kò ní fẹ́ ṣẹlẹ̀ mọ́. Jọ̀ọ́ Jíde, bá mi padà lọ sí ilé yẹn. Sórí ọmọkùnrin tí kò jẹ́ kó wọlé yẹn, mo mọ̀ pé o lágídí, o dẹ̀ burú, ṣùgbọ́n mi ò ní bẹ́ẹ̀ bínú nítorí pé èmi ni mo mọ nǹkan tí mò ń fẹ́ kó ṣe fún mi. Jíde, jẹ́ iṣẹ́ ìyanjú fún mi nítorí pé tí ẹ ò bá jẹ́sẹ́ yìí tí nǹkan bá fi bàjẹ́ inú mi ò ní dùn, àti pé ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe fún ẹ kò ní fẹ́ ṣẹlẹ̀ mọ́. Jọ̀ọ́ Jíde, bá mi padà lọ sí ilé yẹn. Sórí ọmọkùnrin tí kò jẹ́ kó wọlé yẹn, mo ti tàn kúrò nílé báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Bó bá ṣe débẹ̀ wàá rí màmá yẹn bá sọ̀rọ̀. Bá mi lọ. Wo ṣó ń gbọ́ mi? A lè jọ rẹ̀ má jẹ́ àtúnra wa. Kò possible. Mo rí ẹ náà. Ó dẹ̀ ń tẹ́wọ́ ká jọ rẹ̀ ká ṣe kiri. Tí bá ń bá ẹ sọ̀rọ̀ ọmọ ẹ máa tó ti yàwó rẹ̀ ní. Wo a lè jọ rẹ̀ kankan. Èmi ò dẹ̀ padà lọ sí ẹni ilé mọ́. Ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Believe me, èmi ò mo lọ síbi kankan mọ́. Finish. Jíde, ǹjẹ́ o mọ̀ pé àtijọ́ tí mo ti mẹ́ tí o ti ń gbọ́rọ̀ tí mò ń sọ lẹ́nu, àtijọ́ yẹn ni ọkàn mi ti balẹ̀ tí mo dẹ̀ ń rí ẹ gẹ́gẹ́ bí ẹnìkejì mi. Níjọ́ tí mo ti ń rìn káàkiri ilé ayé yìí kò sí ẹ̀dá kan tó gbọ́ nǹkan tí mò ń sọ lẹ́yìn ìwọ nìkan. Jíde, kò sẹ́ni tó lè ṣe ìrànlọ́wọ́ yìí fún mi bí kò jẹ́wọ́. Jíde, bá mi padà lọ kó bá mi jẹ́sẹ̀ yẹn. Jíde, tó bá jẹ́sẹ̀ yẹn yanjú, Jíde
ò ní regret pò mọ́ mi. Ani. Òde wo ló fẹ́ jálẹ̀ fún mi? Wá o jáwèrè ni. O fẹ́ fi gẹ̀ẹ́sì ni, o jáwèrè ni. O jáwèrè ni. O fẹ́ fi gẹ̀ẹ́sì mi léṣe lọ́wọ́ ni. Ó ta mí láyà, tó máa bí ọ̀dà tún ta mí láyà lẹ̀. Èmi tó tún gbà ẹ́. Yéé! Àbí tó mo fẹ́rẹ̀ tẹ́lẹ̀ tún ta mí láyà lẹ̀. Àmọ́ jáwèrè, èmi ló bá sọ̀rọ̀, ó lè bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń bòrò ni. Ṣé tó mo fẹ́rẹ̀ tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ tó ń fi mi pa tó ń fi mi tèrè? Well done. Kí ni ẹ? Ọ̀rẹ́ ogun ni ayé ẹ ti ta lónìí o. Tí n bá fi lè kó ọbọ. O fẹ́ lókun fẹ́ mi. Màá kọ́ lu ẹ̀ pàǹpà àbọ̀ ó fẹ́ sọ ní ibú ni. Lórí ibu ẹni àdàmú lálẹ́ dùn. Bẹ́ẹ̀ dákẹ́, mo fẹ́ rí madam. Mo fẹ́ rí madam kọ. Ṣé torí pé wọ́n ti fi mí sọ ẹnu géètì níbi ló ṣe ń fìyà jẹ mí? Ẹ máa bọ̀ o. Kí ló ṣẹlẹ̀? Olórí ibú yìí ni o. Bó ṣe tún padà dénú tó tún wá bẹ̀rẹ̀ sí ní building bí. Wèrè lèmi náà. Wèrè ní mí. Jídé, kí ló tún wá ṣe ń lé onílé? Ó dé fi mí lè wọ ọmọkùnrin yìí. Ọ̀gá, ẹ má dà sí. Àti Bímbọ́ ẹ má dà sí. Ẹ jẹ́ ń gbé bọ́ta. Ẹ bọ́ dà wá. Ẹ bọ́ dà wá. Ó sọ bí ṣe jẹ́ màá tún tiẹ̀ bàjẹ́. Èmi wá Jídé, kí ló wá? Mo ti jẹ́ sọ fún ẹ. Mo wá ẹ wá síbi kankan o. Báwo mo ṣe máa wá ẹ wá ṣe fún mi ládírẹ́sì ẹni. Àbí mo ní mò ń wá ẹ kiri ni. Iṣẹ́ tó ń rán mi wá bí mo wá ṣe mo fẹ́ rí madam tó nílé. Àrí ìkẹ́ ni ó fẹ́ rí madam. Orí ẹ burú. Kódà Jídé, ta ló rán ẹ wá sílé onílé báyìí? Èèyàn ló rán mi sí wọn. Èèyàn náà ní orúkọ ni. Wà Bímbọ́, èwo ni gbogbo ilé ìgò ìtumọ̀? Ṣé mo fẹ́ jí lẹ́yìn lọ ni? Ìwọ náà máa pẹ́ mo kọ́ gbélé jẹ́ kí lè tóbi báyìí mo kó jẹ́ ọ. Wọ́n ní gbogbo ilé ìnà big boy ni mí nà, ìwọ náà dẹ̀ mọ̀. I'm a big boy. Jọ tí tó bá jẹ́ pé ẹ trust mi láti wọnú lẹ́yìn ni, ẹ jọ kò lé. Ẹ pé madam yẹn tó bá lè wá sí gate. Madam fún wọn ní message, madam máa lọ. Mo sẹ́ lè jí gate yín lọ. Wọ́n ní gbogbo wàhálà tẹ̀kọ̀ ń fún mi yín nà. Ó dá madam ló fẹ́ rí àbí? Láíláí wọ́bo láíláí àdógò gírì wọ́bo ẹ̀yìn èmi kọ́ mò ń sọ géètì ní nígbà kó wọlé jàre. Ilẹ̀ ó yá jàlọ fẹ́ rí madam yá. Wọ́n padà bọ̀ wá bá wọ̀. Tó bá padà ti tó jáde ṣáà ti sá lọ kò ti sáàkì ara ẹ̀ tí bá bá ń bí. Wàláhì tí màá ṣe ọ́ léṣe tó bá padà kó pè mí lọ́ máa lè. Ṣáà sáàkì ara ẹ̀ dídí. Olórí ibú olórí bí agolo ọ̀dà ọmọ àlè ó ti fi ẹ̀sẹ̀ ó ti fi jẹ gbogbo búùtù orí ojú ó yẹ kó lọ wá spanner ni kó fi tú etí kó tú ojú kọ̀ọ̀kan kalẹ̀ ọmọ àlè òye tí lọ sí ìgbà tó lọ sí ìrìn àlẹ́ ló sí ní ìsìn. Kí ló dé tó ń wá bí ń gbogbo ìgbà tó ń yọ àgẹ̀tìmáàní mi lẹ́nu tó ń yọ ọmọ mi lẹ́nu kí ló ń wá kí ló fẹ́. Ẹ má bínú sí mi mà lóòótọ́ ni wípé mo mọ̀ yín rí mo débi rí àmọ́ ohun kan ló rán mi sí yín mà ohun yẹn gan ló fún mi ládírẹ́sì ilé yìí ohun yẹn ní kí n sọ fún yín pé 100 million naira yẹn tẹ́ fẹ́ gbà tó ń gbé bọ́n lélẹ̀ ní pé kẹ́ má jẹ́ kó gbé wálé o ìdá pé kẹ́ rán yàn lọ sí bank àbí kó gbóyàn lọ sí ibòmíì torí pé ewu wà lórí owó yẹn. Ohun. Bẹ́ẹ̀ni mà. Kódà ohun yẹn gan ní kí n sọ fún yín pé òun ra gold wristwatch kan fún yín ní last Christmas. Ọtí mi wá sọ nìyẹn ẹ̀mí ti fẹ́ máa lọ mà ẹ ṣe gan mà. Dúró. Mo ìwà ń bí mà. Kí lorúkọ ẹ? Jídé lorúkọ mi mà. Jídé. Níbo ló ń gbé? O ní ohùn náà sọ fún ẹ wípé òun ra gold wristwatch fún mi. Ní last Christmas ma. Ó dẹ̀ sọ fún ẹ wípé kò sọ fún mi pé 100 million tó fẹ́ gbé wá. Tó fẹ́ gbé wá fún yín lè ní pé kẹ́ máa gbowó yẹn wọlé pé kẹ́ gbé lọ sí bank àbí kẹ́ gbé síbòmí pé ewu wà lórí ẹ̀. Ṣé gbọmọ mi ti ń lọ? Ẹ ṣe mọ̀ báyà máa tún rí yín ẹ ṣe.
wá owó yẹn dà ṣé báwo ló kún mi tán ṣé o báwo ṣé o mi. ọ̀gá ìjọ kò sówó. wà á ní sóòdù sọ̀rọ̀ sí ìpínlẹ̀ gbówó yẹn sí. ẹ mú wọn lọ ni àbẹ́jà wọlé ẹ wá ẹjọ́ máa kọrin fún mi ẹjọ́ máa kọrin ìbọn lọ́wọ́ wà. ẹjọ́ ẹ má pàrọ̀ fáwa o. eré ló bá ṣe mí àdúgbò eré ló bá ṣe mí. wá òyìnbó mi ò lè pariwo. òyìnbó gbójú ẹ sókè ìbò lè gbówó sí ọjọ́ mi lọ tó wà nílé ìjà. kò sówó ọ̀gá. tó bá lajú yẹn wò kó parí ṣé ó ń gbọ́ mi ìbò lè gbọ́ yẹn. kò sówó kò parọ́ àfin ọ̀gá yẹn kò sówó owó tó ló wà nílé yàrá ó yẹ máa kọrin ẹjọ́ máa kọrin fún mi. ó yẹ máa kọrin. ìtọ́ bẹ́ẹ̀ ẹjọ́ ìyá ìwọ hello. hello sílẹ̀. wọ́n ló bẹ̀rẹ̀ rẹ̀ lórí alaye. short man. ọlọ́run ọba ń gbọ́ gbogbo bí lè ṣe tó mo ti tú gbogbo bẹ́ẹ̀dùn yá yìí o ọlọ́run ọba mi ìbá àwọn kan bẹ̀ 200,000 naira kéré ni mo bá. gbogbo àwọn jewelry lásán ọ̀ṣùwọ̀n mi mo jọ orí mi wálẹ̀ kí n dọ́mọge sọ mí di tuntun òsì tó ń kó kọ́rùn ọlọ́run sì tí àgbà ọlọ́run. ẹ wá ilé ìkọlà bá a bí òyà ìyá. ojú yìí ló fọ́ orin tí yóò di o. òyà jẹ́ ẹ̀fọ́. dàgbà. wọ́n lè fọ́ ẹ̀fọ́. dàgbà kọ́kẹ́. wá mo ní wá ojú ẹ ló fọ́ etí ẹ ò di sórí ojú yìí ẹ tí bá gba ojú ìwọlé ẹ̀mí ẹ̀gbọ́n àgbà rẹ lọ. ìyá òyà ẹ jẹ́wọ́ bulẹ̀ gbowó náà sí. owó kò sówó lọ́wọ́ mi. kò sí kí ni abẹ́fẹ́ kú òyà etí ń gbóná àbò tutù ìbò lẹ gbowó yẹn sí. wọ́n gbé wẹ́ẹ̀ni ṣe bẹ́ẹ̀ lọ fẹ́ gbowó wa ni ẹ gbé fún wọn ẹ má jẹ́ kọ́ náà wá pa. ṣe é gbọ́ ọlọ́wọ́ tẹ̀ gbé wọlé mo lẹ gbé sí. wọ́n gbé dédé. ìbò lọ gbé sí. wọ́n gbé báǹkì ní báǹkì. báǹkì lẹ gbowó sí. báǹkì èmi kò ní mọ. ẹ gbowó tàwọn sí báǹkì. mọ́mì. wọ́n gbowó lọ sí báǹkì ìyá sọ́kà kúrọ́ fún mi ni. short man ó ti tó ó ti wà òkè bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba wo màmá ṣebí báǹkì ni ọlọ́run ọba ló kárò sọmọ di kárò di máa sọ gidi o máa ti gbófo ni ọlọ́run sì ti so ti ń gbọ́ ọkọ tí mo ń bẹ́ sọ ẹ jẹ́ kí ya ìṣe kíni ṣebí ẹni jẹ́ ẹ jẹ́ ká mú ya ìpadà sókè kó ṣe kíni kó dẹ̀ kọ́ check fún wa 100 million ọlọ́run ọba tó bá try láti fọ́kọ̀ pẹ̀lú wa màmá ojú ló fọ́ ọpọlọ ẹ máa ṣe kíni ọpọlọ ẹ máa túká o ọlọ́run. ọ̀gbẹ́ni mi ò lọ báǹkì o ìbí ìbá ilé mi ti ń káàṣì owó tèmi ìyá ẹ̀kúnra ilé ìbò lẹ gbówó yẹ sí. kò sí ilé ń bí. kò sí ilé ń bí. bẹ́ẹ̀ ni. ètò iṣẹ́ òṣìwọlé. ṣé ìròpọ̀ yẹn kéré ni 200,000 ṣówó yẹn kọ ni àbúrò àkàrà. eléyìí náà lọ. bàbá wo bàbá fún ọmọ ẹ̀dá ló wà lọ́wọ́ o. ẹja máa pọ̀ jọ. ìyá lẹ́yìn orí rẹ̀ àbí ìyá ọjà ti pẹ́sọ̀ ó sáà ń gbọ́dọ̀ máa so ṣìírí ṣe pẹ́sọ̀ máa lò. máa tú orí yàrá yàrá pàápàá yàrá ìjà ẹ̀ máa tú káàsì sí 100 million. mo ti lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti lọ ó ti lọ. mọ́mí mo ti lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti lọ. pẹ̀lẹ́ mọ́mí ó ti lọ.
o tún wá sí ìbà ẹ o ṣe àwọn àgbà afọ́jú ìjẹbi àbí o yà ìta. wa ọ̀gbẹ́ni farabalẹ̀ ọmọdé kọ́ ló ń bá sọ̀rọ̀ náà ṣé tí wọ́n bá ní kí wọ́n nílé máa wọlé máa jókòó ni. kò wọlé ta ló ní kò wọlé dídé ìta mọ̀ ìta. ẹjọ mo ṣọmọdé o mo dẹ̀ fẹ́ wàhálà èwo ni kò máa parọ́ mọ́ mi mo dàbí ọmọdé lójú ẹ̀ ni. Kamilu mo ní kò jáde síta tí wọ́n bá ní kí wọ́n nílé tí máa wọlé jókòó ni. tó kú bọ̀. mọ́mì ẹ rà wá. kí ló dé káàbọ̀ kí ló dé. bọ́ọ̀yì olè ẹ̀ tún ni tó wá lọ́jọ́ sí. ó tì kí ṣòlè èmi mo ránṣẹ́ pé. mi ò jókòó náà jókòó. kí ṣòlè. owó dà. ẹ ká sùn. ó dúró. òun náà ló dúró sí i. ẹ ká sùn. ó ṣe. ó dà ṣe ń bọ̀. jókòó. owó dà. jókòó. sórí ọ̀gbẹ́ni yìí olóore mi ni o èmi mo ní kó ránṣẹ́ pé ǹjẹ́ kì í ṣe àárọ̀ àná ló kọ́kọ́ wá tá a fi jẹ́ kí ó sọ̀rọ̀ tẹnu ẹ̀ ṣé o rántí Tòkunbọ̀ lẹ́yìn tí ó jáde tán ó tún padà wá ìgbà tó padà wá yẹn mo wá jẹ́ kí ó wọlé ló sọ ohun tó bá wá ló ní ohun kan ó ń ràn wọ́n sí mi ó fún mi ní àwọn àpẹẹrẹ kan tó ní ohun yẹn sọ wípé tóun bá sọ fún mi pé báyìí màá ti mọ̀ ọ̀rọ̀ tó sọ tó ṣokùnfà tí mo fi ní kí Bímbọ́ kó bá mi pe accountant pé bó bá ṣe ń bọ̀ láti ibi tó ti lọ gba owó yẹn báǹkì ni kí wọ́n gbowó yẹn lọ́kẹ́rẹ́. ṣó rántí pé ńgbà táwọn olè yẹn wá lálẹ́ àná ò ń bi mí pé ṣèbí mo sọ wípé wọ́n máa gbé owó yẹn wálé lálẹ́ àná. bẹ́ẹ̀ ni mọ́mí. tí mo fi sọ fún ẹ pé wọn ò gbé wá ọ̀gbẹ́ni yìí òun ni ò jẹ́ kí àwọn adigunjalè yẹn kí wọ́n pa mí lálẹ́ àná òun ló jẹ́ kán gbé owó yẹn lọ báwo ni mi ìbá ṣe sọ báwo mi ìbá ṣe ṣe 100 million wọn bá ti gbé lọ lálẹ́ àná. mọ́mí ó wá sọ adúrú nǹkan tó tó yìí ẹ̀ẹ́dẹ̀ pè mí kẹ́ ṣàlàyé fún mi. n tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tóun máa tún fi padà wá ṣó mọ̀ kó ti jáde ńgbà yẹn ilẹ̀ ṣú kó tó dé ṣó rántí. ìgbà tó máa fi dé èmi ti lọ sùn. àfi bí àwọn adigunjalè yẹn ti fi tán dé tán bẹ̀rẹ̀ tẹ́ wá ń jí mi sí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n fi lọ mí sùn títí ilẹ̀ fi mọ́mọ́ ara bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún mi ara ń sọ̀rọ̀ fún mi pé ọkùnrin yìí ẹni tọ́lọ́hun lò fún mi yìí kì í ṣe ẹni tó gbọ́dọ̀ jìnnà sí mi òun fi rán Bímbọ́ wípé kó lọ bá mi wá wá. but mọ́mí ṣé òun jẹ́ gẹ́gẹ́ bíi prophet ni àbí kí ni ìdí gangan tẹ́ tó ṣe ní kó padà wá. tí mo ṣe ní kí Bímbọ́ kó bá mi lọ wá wípé irú ẹni báyìí kò gbọ́dọ̀ jìnnà sí mi rárá. òun fi rán Bímbọ́ wípé kó lọ bá mi wá wá. ní tí mo ṣe ní kán lọ pè wá ni pé mo fẹ́ bẹ̀ẹ́ mi ì mọ bí tó ń gbé o mi ì mọ fámìlì tó ń bá gbé àmọ́ mo fẹ́ kó bá mi bẹ̀ẹ́ kó jọ kó wá síbí kó wá máa bá wa gbé
nítorí iyàrá ló kúnlẹ̀ yìí irú ẹni báyìí dẹ̀ ní kò yẹ kí n jẹ́ kó lọ kò yẹ kí n jẹ́ kó lọ rárá àbí kí ló rò Tókunbọ̀. mọ́mí ṣẹ́rẹ́ nìyí mọ́mí àmọ́ from anywhere ó ṣeé ṣe kó jára àwọn olè yẹn ní kó ẹ pókọ̀ wá lẹ́yìn wọn wá tún wọn fó àti pé ó lè sì lè jẹ́ ìgò ojú afọ́jú yìí náà ló ń wà. kò rí bẹ́ẹ̀ nítorí ara ń sọ̀rọ̀ fún èmi gan alára ṣé o mọ̀ pé méjì ni yín tẹ́lẹ̀ ìwọ nìkan lọkùnrin ń sìn. èmi náà lọkùnrin mọ́mí. ṣùgbọ́n kì í ṣèwọ nìkan tẹ́lẹ̀ ìwọ àti rọ́kàn ni nítorí bó ti ṣe jẹ́ ẹ̀yin méjèèjì tẹ́lẹ̀ ọkàn mi balẹ̀ ṣùgbọ́n sìn tó jẹ́wọ́ nìkan Ọlọ́run mọ̀ pé kò yẹ kó jẹ́wọ́ nìkan òun ló ṣe rán arákùnrin yìí kó wá jẹ́ bíi ọkùnrin kejì nínú ilé yìí yàrá dẹ̀ ní ta ló ń gbénú ẹ̀ arákùnrin. mọ́mí. ọ̀gbẹ́ni Jídé. wọ́n gbọ́ yín mà. jọ mi mọ̀ bóyá o lè yọ̀ǹda láti wá máa bá wa gbé bí. ṣùgbọ́n mo fẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣàánú mi wá máa bá mi gbé tó bá bẹ̀rẹ̀ sí ní bá mi gbé ohunkóhun tó bá fẹ́ màá máa ṣe é fún ẹ oyekóye tó bá fẹ́ máa ná lójúmọ́ tàbí lọ́sẹ̀ tàbí o fẹ́ máa fi ránṣẹ́ sí àwọn ẹbí ẹ màá máa fún ẹ jọ. mọ́mí mo ti gbọ́ nǹkan tẹ́ sọ ṣẹ̀rẹ̀ nígbà tí mo rí arábìnrin yìí tẹ́ rán sí mi ó yà mí lẹ́nu gan-an ó sọ fún mi pé òun ti ń wá mi kiri pé lẹ́ẹ̀fẹ́ rí mi ìdí nìyí tí mo fi wá síbí lẹ́ni eléyìí tẹ́ wá sọ yìí kò ń ṣe nǹkan tí mo rò rárá o àwọn bàbá yín gbé lóòótọ́ mo mọ̀ pé fẹ́ràn mi nǹkan tí ọkàn mi sọ fún mi sí nìyẹn tó bá ti wá jẹ́ pé tí n bá wá síbi láti máa bá yín gbé ṣé ẹ gbọ́dọ̀ mọ̀ mi pé ó máa jẹ́ kẹ́ máa always were happy láti máa bóun mi around about those things kò sí problem. onílé tiẹ̀ ni onílé tiẹ̀ ni. Tókunbọ̀ jẹ́ kó sọ̀rọ̀ jọ jẹ́ kó sọ̀rọ̀ kò séwu máa kó wá sílé yìí máa bá yín gbé. ó ṣe mo dúpẹ́ Ọlọ́run á tọ́jú ẹ Ọlọ́run á wò ẹ ó ṣe mo dúpẹ́ o ó ṣe mo dúpẹ́ Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ. oore ńlá tó fẹ́ ṣe fún mi yìí Ọlọ́run nìkan ló lè san torí kò sówó tí mo fẹ́ fún ẹ tó lè san àdúrà oore tó ṣe fún mi lálẹ́ àná mo dẹ̀ mọ̀ pé wàá ṣe jù bẹ́ẹ̀ lọ. Empty plate. Báwo ló ṣe ń rídíkù mi báyìí? Kí ló dé tó ogun ló gbóúnjẹ wá fún mi? Ṣó ti sú ẹ láti máa gbóúnjẹ fún mi ni? Mọ́mì mo gbóúnjẹ sórí tébù. Kí ni gbogbo eléyìí ń sìn? Kí ló rí? Kí ni eléyìí? Bí kí lè báyìí? Kí wà ní gbogbo eléyìí? Bímbọ́, kí ni gbogbo eléyìí?
sí ilé mọ́mí travel. ẹ kí ló sọ sí àbẹ̀lẹ̀ dúkú ní yàrá yàrá kí yàrá yà ẹ̀ ni ìyá ìwé ló travel yàrá yàrá bàbá ìyá ìwé ló travel. àwọn olùkórè ti wá òpè wọ́n dàbí ẹ̀ ti dàrú onítọ́bi tí ìyá ẹ̀ wá ń sìn. wo mọ̀ ẹ́ o mọ̀ tá a ti sásán gbogbo bí àyà mi ìrọ̀lẹ́ àti sásán bí báyìí èmi wọn tó ń wo ìbò rí yà kò yẹ sí mi rí yà o ibi tí yàrá yàrá bàbá ìyá ẹ̀ bá lọ ní kó sọ fún wa o a bá pa ìkó ọ̀fẹ́fẹ́ mi ẹ̀ dí àbí ọ̀fẹ́fẹ́ mi ẹ̀ dí àbí. bá tó bá mọ̀ dáadáa a sì rí ìyá lánàá a rí ìyá gan lọ́sàn-án yìí mọ́mí ẹ̀ wo ló travel àbóyáwó rẹ̀. ẹ wò lóòótọ́ ni pé ó ìwà ń lérò ọ̀lẹ́ yìí títí di 5 gan wọ́n ti travel bí 7 ní flight wọn mú ó ti travel. ìyá travel àbí orí àgbẹ̀ ọ̀gán fẹ́ travel. ò ṣe ṣáńkó lọ́ba travel lọ́ba mọ́mí ẹ̀ máa ṣórí burúkú wo. gbọ́ madam da ìyá afọ́jú dà wèrè. hello olórí burúkú gate máa ẹ̀ dà madam da. hello. wo anybody tó bá gbé mú fọ́ orí ẹ̀. ìsúwèrè. kí ló ṣẹlẹ̀? Ah! Òkú ló sùn rẹpẹtẹ báyìí. Òkú? Jídé, báwo? Mọ́mì, ṣé ẹ rí mi? Ìyá tó fọ́ lójú, ojú yìí tó fọ́, èmi ń bọ́ fọ́ yín lójú. Náà tó kún bọ̀, ṣé o mọ̀ pé ìwọ ló jẹ́ kí gbogbo àbùkù tí mo lọ kàn ní àwọn ọlọ́kàn yẹn, ìwọ ló jẹ́ ká àbùkù yẹn kàn mí? Náà mo ṣe mọ̀ pé olè fi kàn mí, mo lè sọ fún ẹ o, mo ní ìfẹ́ lọ sílé yẹn, ó ṣáà insist ó ní kí n lọ, tí o bá rí bí yáa yẹn ṣe sọ̀rọ̀ sí mi, tí o bá rí ọ̀rọ̀ burúkú tí yáa yẹn sọ sí mi, mi sì ẹ̀ nígbà rárá, ṣé o gbogbo yẹn sọ̀rọ̀ tó yẹn ṣépè fún mi yẹn, iṣẹ́ ló dàrí pé kí ìbò wọn lè mọ yín sọ̀rọ̀ sí mi yẹn, ó wá tó kò sí bàbá mi kí tẹ̀kẹ̀ yìí sí, mi ò ní tẹ̀kẹ̀ o, mi ò ní tẹ̀kẹ̀ rárá, I like to take one kò ṣe sí, because I can't take it again. Jumi, wá ní sùúrù, ṣòro èmi tí òun wò yìí, master planner, gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ẹ̀ pátá nù, gbogbo ẹni mo gbọ́. Wèrè ìyá ẹ fún rẹ̀ gan pè mí ló ṣe gbogbo àlàyé yẹn fún mi wà ní parọ́ fún ẹ o, mo bà ẹ jẹ́ gidi gan wájú ìyá ẹ, torí kí ni, èmi kan ti mọ́ ń dá tẹ̀ bàtì, ọ̀wà tó fẹ́ gbọ́, èmi kan ti plan sílẹ̀,
ṣe tí wọ́n á gé ìbá bẹ́ẹ̀ náà fún ẹ. Ọládòkúnbọ̀ iṣẹ́ tó bẹ̀ mí mo ti jẹ́ ju bó ti rán mi lọ. Wá gbọ́ o èdè òní ọ́dí o wọ́n sì jẹ́ fún mú ọ débi wípé yóò lọ́wọ́ ayé nú òòrá káṣífù tó ń wò yìí mọ́jà mi ojú o débi wípé ó máa ń káṣífù yìí ó fi kó mi ojú rẹ bó bá rí bẹ́ẹ̀ ojú rẹ ti rí lẹ́nu. ẹrù yìí pẹ̀yàgbà Ọlátòkúnbọ̀ ankaṣífù yìí rí pé ń bẹ lápò rẹ̀ ń gbogbo ògbà ìjọkíjọ tóbìnrin bá ti wá já mi ojú ìwọ yọ lápò fi kó mi ojú rẹ̀ òréré tí ń ṣàwọ ojú ó ti gbójú lọ́wọ́ rẹ̀ nu èmi mo wí bẹ́ẹ̀. tí wàá rí kankan o yìí tó ṣe kókó jù ọmọ yín rọ́kàn ọmọ kan ṣoṣo bíbí inú mi èmi mo pa mo fi mọ́tò gbá. mọ́mí. èmi ni the boy is bad. báwo sọ̀rọ̀. ọ̀gbẹ́ni iṣẹ́ burúkú la ṣe o bọ̀bọ́ yẹn orí ẹ̀ fọ́n ká síbẹ̀ ní yamayama. ó ti kú. tó bá ń rákò á ti dọ́dọ̀ bàbá god sí tí. wo iṣẹ́ ló ṣe. èmi ò mí kálà mo burú jọ̀ọ́ àwọn wèrè yẹn wọ́n tún ń pe cab wọ́n fẹ́ gbé wèrè lọ sí hospital wọ́n mọ̀ pé wèrè ti dọ́dọ̀ bàbá kan wà lọ ṣayé fèmí. ẹ wo ojú ayé o ẹni àfọkàndájọ káwọn ọ̀sán tó ó lè gba odidi ẹ̀mí èèyàn ẹni agbára lé gẹ́gẹ́ bí ẹnì kejì. ṣé wò wọ́n pẹ́nu kìnìún lówó wà ní lẹ́yìn ká pa kìnìún ká kọ́ ọ̀bọ lẹ́nu ká gbowó jáde ẹni tí ò bá fẹ́ kó lè lówó lọ́wọ́ tó bá ṣe rókàn náà ni á ṣe ìtọ́jú báyìí lọ fún mi. ẹ ò bí ayé ti dé o. yóò kí ló pé no yóò kí ló pé yóò fẹ́ o fọ́ ni kí ni mo wí o fọ́ ni ṣá èmi yóò fẹ́ ẹnu ká mú ìyá ìní ìyá arọ́pìn ká fún lọ́rùn ká pàdánù dànù ká convert gbogbo property wọn ká sọ di tiwa kí ni wọ́n da oró. bẹ́ẹ̀ ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ ni kò í sí fẹ́mi náà kí n mú ìyàwó mi tí mo nífẹ̀ẹ́ fún ọ̀rẹ́ mi ṣé gbogbo sẹ́yìn tẹ̀ ń ṣe yẹn lọ́tún lọ́sì tẹ̀ ń kí ìsira yẹn ṣé kò bá mi lára mọ́ ni kò bá mi lára mọ́ mo kàn ń fara mọ́ ni nígbà tí èmi náà ti mọ̀ ń ta tẹ̀bàtì. bébì tí wọn náà bá dé ìwò tó bá notice dára tèmi àti stupid boy tó ń pè ní rọ́kàn yìí tábàjọ wà
tó bá lóun bá mi ṣeré ìfẹ́ tí bá rí ẹ lórí ìjókòó orí pé mo máa ń lera ni máa ń tẹ pọ́ọ̀sì. ẹni wí ṣọ mo wò yìí mo ń ṣọ́ yìí dáadáa ṣọmọ tó wá kó báyìí lẹ́yìn kí n ṣí ọpọlọ mi sílẹ̀ kí n máa gbọ́ information ìgbà tí owó yẹn bá máa wọlé tówó yẹn bá ti wọlé báyìí èmi gan láwọ arrangement kan tí mo ti ṣe sílẹ̀ ká máa fi parí iṣẹ́. Mr. Tokunbo ọ̀pọ̀lọpọ̀ kí ni mo wí ọpọlọ ẹ pọ̀ sórí bébì Ọlọ́run ló ní kí part àwọn méjèèjì Ọlọ́run ló ní kó cross Ọlọ́run ti mọ orí èèyàn tó jẹ́ ó ti mọ orí èèyàn tèmi náà jẹ́ ó wá bá àwọn méjèèjì báyìí ó gbé wa pàdé. Kí ló dé sórí ọpọlọ yìí ó jà right left ó jà forward backward ọpọlọ ti pọ̀ jù. Bébì tí o bá lówó lọ́wọ́. Irọ́ náà mi ò lè ṣe yẹn. Kò tó yẹn. Hey guys, ó kàn ti kú báyìí. Ìdí tí mo dẹ̀ fi parọ́ kàn òun gan-an ló ṣẹ̀ wá délẹ̀ báyìí. Iṣẹ́ ńlá kan wà tí ẹ máa bá mi ṣe. Owó kan wà tí wọ́n fẹ́ gbé wá sí ilé ọ̀dọ́ wa. Owó yìí tóbi púpọ̀. Owó yìí 100 million naira. Bẹ́ẹ̀ni, ṣẹ́rí bank manager bank yẹn ti fẹ́ sí wọn gbé owó yìí wá sílé tó bá ti drop ẹ̀ wọ́n á máa lọ. Gbogbo ètò bẹ́ẹ̀ ṣe máa wọlé lọ́tún lósì gbogbo information yẹn èmi á fún yín bí kí n tó lọ. Èmi náà dẹ̀ mọ̀ pé mo ti ṣètò títí sílẹ̀ nínú ẹ̀ èmi á fún yín ní 30%. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan ẹ jọ̀ọ́ ẹ má pa anybody rárá nulé yẹn torí oúnjẹ sì pọ̀ tẹ́ máa jẹ ń bẹ̀. kí ló yẹ fa agbo yẹn kí ló ṣe dìmọ̀ náà rẹ kí ló yẹ fa agbo yẹn owó nìyẹn 30%. ó gbéṣẹ́ wá àwọn náà máa sọ fún ẹ pé nǹkan báyìí la fẹ́ gbà wọ́n wá lọ ń bẹ̀ ó sọ pé 30%. ṣé wọ́n ló máa sọ nǹkan tá a fẹ́ fún wa ni wo mi ò fẹ́ gbogbo yẹn gbogbo sí tó ṣe yìí o bájọ kó sì lọ ṣí ẹ o tó ti gbọ́n sí i o sì á ṣí ẹ o ẹ̀lò níbo ló ti rí Mr. Pọ̀ ṣé o sọ fún àbí ṣé o sọ fún o jẹ́ kó mọ bó ṣe ń lọ o má lọ máa ṣe làwùlàwù bí o. jọ̀ọ́ o má lọ rope mi o mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó débí o ọ̀gbẹ́ni sọ̀rọ̀ gidi jọ. ẹ̀yin guys ẹ̀yin náà mọ̀ pé kó tó di pé iṣẹ́ jiná débi tó dé yìí èmi ní kọ́kọ́ mo ṣiṣẹ́ yìí èmi àti ìyàwó mi lájọ wà nù iṣẹ́ yìí. ẹ jọ̀ọ́ ẹ̀yin guys ẹ mọ̀rọ̀ obìnrin mo ti ṣàdéhùn fún pé iye báyìí ló máa gbà tí n bá dẹ̀yẹ̀ lórí àdéhùn yẹn ó lè tú wa fò. ó dà pé wèrè ní àbí wèrè ń bá blog ẹ̀ ṣiṣẹ́ wà òun gbéṣẹ́ fún wa òun ti tóbìnrin bọ̀ àbí nítorí pé ṣáàbò ti bá ẹ ṣiṣẹ́ òun ló fi mọ ìyá tó jókòó síbí àbí jẹ́ wá fi kankan yí ẹ gbogbo àwọn tó wà bí ṣe ní gbogbo ọ̀kálá ní gbogbo wọn tó bá dẹ̀ lọ ṣe ọmọ olórí kí ló sọ sọ́rọ̀ ẹ̀. ọ̀gbẹ́ni ó dà ipá ló owó ti dàpọ̀ mẹ́jẹ̀ ìwọ wá gbéṣẹ́ fáwa ìwà ń gbàdálé fúnra rẹ̀ ọ̀gbẹ́ni ikú wọlé àwòrán bá ń sá 50-50 la máa ṣòwò yẹn tó bá rẹ̀ ló ṣe kárígò làwa àwa ń jẹun lọ ìwọ ló kẹyìn sówó ẹ̀yin guys. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wò ṣe wọn gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín bọ́jẹ̀tì wà tèmi ti ṣe èmi nìkan dẹ̀ kọ́ ẹ̀yin guys ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ní 60-40 èmi á mú 60 má dẹ̀ fún yín ní 40 ó sì lọ bẹ́ẹ̀ yẹn náà. Shotman gbogbo lé ṣé mo kọ́ tẹ́mi bá sọ sọ́rọ̀ rẹ̀ wọ́n ní pé ìjẹ́ fún ọgbọ́n chance kakàn owó ṣe fún báyìí at least ó ti fóun kọjọ amọ́lẹ̀ ẹ̀sìn pé iṣẹ́ yà pa
gbogbo ẹ̀ ó ṣì ń lọ náà àbí kílẹ̀ fíìmù torí ẹni tó bá ṣe ohun tó dùn lé mi ó lè ṣe ohun tó dùn mọ́yàn ní lọ́la ṣùgbọ́n wà ó no fọkọ̀ tẹ́ni tí n bá ṣẹlẹ̀ òun tẹ̀lé lọ ni o mi dẹ̀ fẹ́ gbọ́ pé adébẹ̀ lọ ṣe kíní kan. ẹ lo èwo ni gbogbo pé kọ́ máa gbà fún pé kíní kankan òun nìkan ló wá tó sọ pé 30-70 òun náà ló tó ṣe 40-60 clear fagbo yẹn ṣé ìwọ kan tí ìwọ kan bá wò nínú ààrẹ tó bá kó rí tiẹ̀ pé ni ṣé ìwọ lè ṣe lò lọ́dà ṣe ṣé ìwọ bá wà ní wọ́n ti pín sí yẹn àwa ni bad boy àbí àwa ni bad boy tí ọlọ́run kan bá fẹ́ dà tó bá fẹ́ dà á fà wà ní 75 á fún wọn ní 25 because àwa ni bad boy táwa wà ní òrùn ìwọ dẹ̀ ní kílà tí wọ́n wà ní bòjì tí wọ́n náà fẹ́ jẹ́wọ́ ìwọ wá sọ ó ṣe nígbà tó mọ̀wé àbí sọ fún ọ pé gbàtà fẹ́ lọ sí school teacher wa ó ti pààyàn àbí ọ̀gbẹ́ni yára ẹ pé nínú oṣù gbogbo oṣù yẹn bó ṣe wà yẹn 40-60 ìwọ máa mú 40 àwa mú 60 tó bá tó wà lọ ṣe ìlú lásán 70-30 o ò ṣe mọ́ kò sí níbẹ̀ going back kò parẹ́ ẹ̀mí ẹ̀yẹ ayé o lọ sí. ọ̀gbẹ́ni bitú orí sí nǹkan tó sọ ẹ̀yin guys ẹ̀jẹ̀ àwòṣe fóun náà 60-40 confam. ó yẹ lọ ṣòro ìkéré náà àfi safety lọ ẹgbẹ́ ẹ̀sẹ̀ ṣayé ó ti lọ. Don't talk. Olórí burúkú ẹ̀ ó kàn lọ tẹ̀mí lójúmọ́lẹ̀ ní ṣojú àwọn brothers. Ó lọ já rank mi tó wà lókè ó já wá sísàlẹ̀. Ẹ wò gbogbo ilé mo ti deny ìwèrè léni o mi ò mọ̀ yá èrè jọ̀ọ́ o mi ò lè fi géwédú gbéwètì o. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o wájú ọlọ́run àtẹ̀yàn 100 million naira ló wà nínú ilé yẹn ṣùgbọ́n mi ò wá mọ ẹ̀mí kẹ́mi tó bá ya ìsọ̀rọ̀ tó fi gbé owó yẹn lọ sí bank. ẹ̀yin guys ọ̀rọ̀ ti wá di wípé ọ̀gá tà ọ̀gá ò tà owó aláàrú wa pé ẹ̀mí márùn ló wà nínú ilé yìí nínú ẹ̀mí márùn yẹn kéré mo fẹ́ kẹ́ fi ẹ̀mí kan péré sílẹ̀ èmi dẹ̀ ni. àlàyé gbójú ẹ sọ́jọ́ bàbá bá mi sọ gbogbo òṣèré orí burúkú yẹn jọ máa gbọ́ gbogbo náà sẹ́tì ọ̀dọ́ short man èmi ò láìkẹ́ o èmi ò láìkẹ́ tí ń fún ọ bẹ́ẹ̀ sáàsì ju mi láìkẹ́ o sáàsì ẹ̀ tí ń pọ̀ jù nílé yìí kí lè fa gbogbo òṣìyẹn náà gbé gbogbo bísíǹsì òṣì orí burúkú tó ń bẹ àfẹ́ rí ẹ mọ́ wà ọkà àfẹ́ rí ẹ lè fa gbogbo òṣìyẹn bó ṣe wájọ́ ènìyàn tó gbé bísíǹsì orí burúkú kan wá ta kan lọ́n ṣe kí n táwa lọ sakọ́ìs àlọ́ sakọ́ìs wọ́n kàn wo ìwọ náà wò léfò táwa náà o rí léfò wa ni ọba yá ń sìn àwítà láìwé wọn sọ pé kíní kankan ẹ̀mí kan márùn kan wà nílé kámẹ́rin kan káfẹ́mi kan lẹ̀ kámẹ́rin mẹ́rin sì tí àlùkàn ọlọ́run ọba ń gbọ́ ẹ̀mí tiẹ̀ gan máa lọ sí tó bá try láti fuck up this time a máa mẹ́mí ẹ̀ karùn-ún yà máa àbí kákọ́ wéèsì láìwé ya ẹ̀ ta ló mọ gbogbo ta ló mọ yẹ ẹ̀rí ọlọ́ ṣe bí olórí burúkú àwọn alọ́ sakọ́yìns olórí burúkú fẹ́ lò. tó bẹ́ẹ̀ èmi náà mọ̀ pé ẹ̀bínú ẹ̀wà ní bínú ìyá tẹ́tẹ́ fi jẹ mí lọ́jọ́ kìíní tẹ́ wá èmi náà rí pé ìbínú yẹn pọ̀. èmi kan ti wá múra yín wá mo ti múra yín wá 10 million naira lówó ti máa gbé sílẹ̀ fún iṣẹ́ kó tó di pé ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ rárá ṣé gbogbo ń tẹ́ bá rí inú ilé yẹn èmi ò ní ìdẹ o kí lè fúyẹ́ ni mò ń wá àwọn tó dẹ̀ fẹ́ ra ilé yìí wọ́n ti wà nílẹ̀. 10 million naira ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ orí ẹ̀ṣẹ̀ ń pé sí ni ṣorí ńgbà tí wọn náà ti rẹ́dì láti kọrin fáwọn bọ́ìsì àgọ́ rẹ́dì láti lùlù fún ẹ àwọn ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin guys báyìí lẹ́yìn rí sí. ó lọ ó ti wọ bó ṣe ń lọ nísìí. ọ̀dìyà àwọn fagídíjọ hip hop ariwo dẹ̀ kọ́ ni music. àárọ̀ òkè tí mọ́tò ìran wa òkè àbí. ìgbà tó ti ní káṣí àǹkárì ni òun sọ̀rọ̀ ọ̀tí kí n lọ nulẹ̀ ká ló máa mú kọ́ẹ̀sì ọmọ ìyá mi wá fẹ́ ní ẹ̀kí. jáde. Ọkùnfọ́ kí ni mo ṣe fún ẹ? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? Okú. Òjìjí báyìí la wà làkáyé òṣùmọ̀lẹ́ wà làgbóró kọrún ikú má báyìí adíá fún wọn lótú ìfẹ́ wọn ní tí kú bá ń pa gbogbo ogi lóko báyìí ọ̀tọ̀ báyìí ní yọ̀pẹ̀ sí. rọ́kàn ibikíbi tí o bá wà mo ní o tara ṣàṣà
kó o sáré wá wo ògìjú ara rẹ kó o gbéra dìde nítorí kíni ewúrẹ́ bá bímọ lé òjò báyà dìde ni bágùtàn bọ̀lọ̀jọ́ bá bímọ lé òjò àdìde wọ́n ní bó òun bá tàn mọ́lẹ̀ ìmọ́lẹ̀ àgbàgbòrò kárí ayé kí mọ́lẹ̀ gbà sẹ́mi rẹ̀ ó yá dìde rọ́kàn rọ́kàn. rọ́kàn rọ́kàn adájọ́ ọjọ́ pé gbogbo òjìjí rẹ tó ń káàkiri ayé kó má bá àwọn ẹbọra ṣe mọ́ kó wá bá àwọn ènìyàn ṣe rọ́kàn. ó yá jíde jíde jíde. jíde. Bàbá wòye róye mo rí gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀yin náà mo rí pé ó wù yín lọ́kàn láti mú òjìjí mi wọ ara òkúso tẹ gbé sínú pósí látijọ́ yìí pé kí n lè bá gbáyé kí n má padà sọ́run ṣùgbọ́n èmi ò ní lè máa bá yín gbáyé mọ́ nítorí pé ìkà òṣónú ìwà aburú gbogbo nǹkan tí ọmọ aráyé ní pátá àwọn ará ni òun ni ò báwọ ẹbọra sí ibi tí wàá bá ẹbọra sí mo ti di ẹni tí ń bá ẹbọra kú mo ti di ẹni tí ń bá ẹbọra sùn bẹ́ẹ̀ bọ́ra jí kò lè rọ̀ mí lọ́rùn láti máa bá ń gbé lọ mọ́ nítorí wípé mo ti wà ní ipò òtítọ́ tẹ̀yìn tẹ̀ ìpele ayé sì wà ní ipò onírọ́ ẹ wò bàbá ẹ bá mi gbéra lọ sọ́dọ̀ màmá tó bí mi lọ́mọ àwọn ọmọ aráyé ti fọ́ lójú ṣùgbọ́n ẹ bá mi jíṣẹ́ takuntakun kẹ́rí pé ẹ la ojú màmá ọ̀hún kẹ́ wá bá mi sọ fún Jídé àti Bímbọ́ kẹ́ fà wọ́n lé màmá tó bí mi lọ́wọ́ ó fà wọ́n fúnra wọn gẹ́gẹ́ bí ọkọ ara wọn nítorí pé ọkọ àtaya ni wọ́n látọ̀run kí wọ́n wá mú dúkìá lóríṣiríṣi èyí tó bá jẹ́ ti tèmi kí wọ́n kó mọ́ àwọn méjèèjì kí ẹ wá sọ fún Jídé bí kò fi màmá tó bí mi lọ́mọ kò fi ṣìyá ẹ̀ kí ẹ wá sọ fún màmá tó bí mi lọ́mọ náà pé kò fi Jídé àti Bímbọ́ kò fi sọ mi kò jẹ́ bó ṣe jẹ́ ó dìgbà kan náà. A ó pàdé lágbàlá ìfẹ́ ńlá lọ́dún. Ọ̀gùn mi. Ọ̀gùn mi. Mo ń bọ̀. Ó dùn mí. Ó dùn mí. Báwo ló máa ṣe? Bàbá, ó ń dùn mí. Pẹ̀lẹ́. Ó ń ta mí. Mo ń bọ̀. Ó ń ta mí. Pẹ̀lẹ́. Oya. Díẹ̀díẹ̀. Pẹ̀lẹ́. Oya. Lajú yín díẹ̀. Díẹ̀díẹ̀. Díẹ̀díẹ̀. Oya. Ẹ̀là. Mama, ẹ wò mí.
Bàbá. Irú aṣọ wo ni mo wọ̀? Kọ́lọ̀ wo nìyẹn? Àmì green lé ní. Bímbọ́. Àbí wọ́n ni Jídé? Jídé. Mama. Ṣé mo dúpẹ́? Ọlọ́la mọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ wọn. Ọlọ́la máa dúpẹ́. Ṣé mo dúpẹ́ wọn? Mama ẹ jókòó. Ó tún kù nǹkan kan. Kí ni nǹkan náà bàbá? Rókàn sọ wípé látọ̀run ni Jídé àti Bímbọ́ ti yan ara wọn gẹ́gẹ́ bí ìyàwó àtọkọ pé kẹ́so Jídé àti Bímbọ́ pọ̀ bí ọkọ àti ìyàwó. Ṣé ń gbọ́ mi? Ó tún sọ wípé gbogbo dúkìá tó yẹ kó jẹ́ tòun kẹ́ fún wọn kí wọ́n fi tọ́jú ara wọn. Yes. Bẹ́ẹ̀ni. Ó tún sọ pé kẹ́ mú wọn gẹ́gẹ́ bí ọmọ yín kẹ́ tún ṣe bí ìyá fún wọn. Tó bá ti sọ pé ìfẹ́ nù. Yes. Bẹ́ẹ̀ni. Ó ti yá. Bẹ́ẹ̀ni. Ara ló kù, ẹ̀mí kì í kú, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́. Bí àjẹ́ àti ọkọ ọlọ́pọ̀ ṣe lè fira wọn sílẹ̀. Ìfẹ́ mi ń bẹ pẹ̀lú rẹ títí. Bá yára nípa tara, a ò lè yára nípa tẹ̀mí. A ó pàdé lágbàlá ìfẹ́ ńlá lọ́dún o. Ayé bá mi gbé Abara Meji, ẹ tún bá mi gbé Abara Meji, òrèlè kò rí léwọ̀, òròkò kò rókò wọ̀, ìrírí ayé rèé o, ẹ wá kọ́gbọ́n. Abara Meji, ṣèbáyé ló ṣe láti láfikún lórí, ayé ló ṣe kàràmàgbò tó fi ọkẹ́ gẹ̀ lọ́rẹ̀, ẹ wá kan kì í dédé wá lásán bí ò bá nìdí o. Ayé ẹ bá ṣe mí ní ṣekúṣe, ẹ má ṣe mí ní ṣekúṣe. Ayé ẹ bá mi pé Abara Meji, ẹ tún bá mi pé Abara Meji, òrèlè kò rí léwọ̀, òròkò kò rókò wọ̀, ìrírí ayé rèé o, ẹ wá kọ́gbọ́n. Ayé àti sọ́mọ̀ ẹ ò rí ojú lọ́pọ̀ síra wọn. Ohun tó ń gbénú rẹ̀ ó pọ̀ rẹpẹtẹ, kò má níye. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níbì kan kò má jọ tòun rárá. Àṣírí ayé ò fẹ́ nìkan, ṣé bọ́ba òkè nìkan ló mọ̀. Ayé ẹ bá mi pé Abara Meji, ẹ tún bá mi pé Abara Meji, òrèlè kò rí léwọ̀,